ẹ jọ̀ọ́ tẹ́ bá wo àkọlé yẹn ẹ máa rí pé a sọ wípé ṣé wọ́n bí Ṣórinmẹ́ja lórí ọ̀rọ̀ restructuring àti àwọn àgbààgbà wa àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ni ṣé wọ́n bí Ṣórinmẹ́ja à ń gbọ́ nípa restructuring ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ń pè mí lẹ́yìn tí wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí mi mo tún gba pè kan náà láìpẹ́ tó ń sọ pé ká jẹ́ káwọn èèyàn dìbò àwọn bàbá wa náà ni àwọn ìyá wa ní ilẹ̀ Odùduwà àwọn ń pè wá ká jẹ́ káwọn èèyàn dìbò ní 2023 ṣùgbọ́n ẹni tó máa dìbò fún kó jẹ́ ẹni tó jẹ́ pé ó fẹ́ràn Odùduwà tóun náà máa sọ̀rọ̀ nípa Odùduwà ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi mo máa fẹ́ ká sọ̀rọ̀ ká yára wa létí etí inú ẹ jẹ́ ká yára ní ojú inú bẹ́ẹ̀ ni ká yára wa ní ọkàn ìmọ̀ nítorí pé kí ni ọ̀rọ̀ restructuring yìí ó mà ti dáyé ilẹ̀ ti ta sí díẹ̀ ọ̀rọ̀ restructuring tí wọ́n ń sọ yìí kì í ṣe nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ń wáyé nísinsìnyí ó ti pẹ́ tí wọ́n ti ń sọ̀rọ̀ restructuring yìí bẹ́ẹ̀ ni a sì ti ń ní ìrètí pé wọ́n máa tó ṣe wọ́n máa tó tún fi di ìbò tí wọ́n dè kọjá wọ́n ní ká bá gbé bàbá wọlé torí àwọn ni wọ́n máa fi àyè restructuring sílẹ̀ àbọ̀ wá bá bàbá gbogbo ilé ló túká ilé ti dahoro ẹ̀jẹ̀ ló ń sùn tó ń ṣàn káàkiri ní ilẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ni màmá mi Grace Tolúwa ni yóò ṣe bẹ́ẹ̀ ni bó ti wù kí wọ́n gbógun kéṣù gbógun kí wọ́n béṣù múlẹ̀ tó ìfẹ́ Olódùmarè tẹ́lẹ̀dá ló máa ṣe lórí ọmọ Odùduwà ẹ̀yin èèyàn mi mo fẹ́ ká yára wa ní etí inú nítorí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe rí sí mo fẹ́ kí àwọn èèyàn wa ká pera wa ká bára wa sọ ètò òótọ́ ọ̀rọ̀ ẹ má jẹ́ kí a tanra wa jẹ ní àsìkò tá a wà yìí tá a bá tún wò ó tí à ń jẹ́ kí wọ́n máa fi ọ̀rọ̀ pẹ̀lẹ́ àbí àwọn ọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́ láti jẹ́ kí a tún kó wa láyà jẹ àbí láti dá wa padà sínú ìgbèkùn tí a ti wà tẹ́lẹ̀ ó mà máa léwu gan o fún ilẹ̀ Odùduwà kò tiẹ̀ yé mi gangan lórí ọ̀rọ̀ restructuring yìí torí ẹ̀ mo ṣe gbé ètò yìí wá pé kí àwọn èèyàn wa kan lè pè wọlé pé ṣé wọ́n bí Ṣórinmẹ́ja lórí ọ̀rọ̀ restructuring níbi tá a bá dé yìí ni ṣé nǹkan kan wà tí kò tún yé wa yàtọ̀ fún pé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa wọ́n ti tọwọ́ bọ ìbọ̀kúbọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa ni wọ́n ti jẹ nǹkan tí ò yẹ kí wọ́n kó jẹ tí wọ́n mọ̀ wípé wàhálà ló máa bẹ́ sílẹ̀ tí ọ̀rọ̀ Odùduwà tó bá fi ṣeé ṣe bóyá a ti mọ̀ wípé ẹ̀rù máa bá ọ̀pọ̀lọpọ̀ pé tí wọ́n bá jẹ́ kí wọ́n gba tí òmìnira ìbá délẹ̀ tán àwọn ò ní lè ṣe bó ṣe yẹ káwọn ṣe mọ́ ààyè ò ní gbà wọ́n fún ìjẹkújẹ kò ní gbà wọ́n fún ìwàkuwà bẹ́ẹ̀ ni kò ní sáyè fún àwọn ìwà ìbìkítà àti ìwà ìbàjẹ́ gbogbo ṣùgbọ́n kò yà mí lẹ́ ó ń ṣe mí ní kàyéfì pé ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ẹ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ bára wa jíròrò mi ò mọ bí a ṣe ń rò ó ṣé ọ̀rọ̀ míì wà lórí ọ̀rọ̀ pé dandan ni pé ká wà pẹ̀lú ìjọba òkè ọya àbí dandan ni ká wà pẹ̀lú kí gbogbo wa ká sì máa ṣe ìjọba papọ̀ ṣé ọ̀rọ̀ míì wà ń bẹ̀ ni a mọ̀ nípa pé orílẹ̀-èdè ó yẹ kó jẹ́ orílẹ̀-èdè tó jẹ́ pé nǹkan tí à ń pè ní orílẹ̀-èdè ní àwọn ènìyàn tí wọ́n ní èdè kan náà ó wà nínú ìwé òfin nínú ìwé àkọsílẹ̀ òfin tí à ń lò tí wọ́n sì ń lò káàkiri àgbáyé àwọn ènìyàn tí wọ́n ní èdè kan náà tí wọ́n ní ìṣe kan náà tí wọ́n ní ẹ̀dá kan náà tí wọ́n jọ ní ìṣẹ̀ṣe kan náà àwọn ni à ń pè ní àkójọpọ̀ wọn ni à ń pè ní orílẹ̀-èdè tó di odidi orílẹ̀-èdè ṣùgbọ́n ní ti ọ̀rọ̀ ti Nàìjíríà a ti gbà bí ibi tá a bára wa ni pé wọ́n ti mú orí ewúrẹ́ wọ́n ti sopọ̀ mọ́ àgùntàn
wọ́n ti mú orí ọ̀bọ wọ́n ti so pọ̀ mọ́ orí ìnàkí, wọ́n ti da ẹsẹ̀ ẹyẹlé pẹ̀lú ẹsẹ̀ adìyẹ. Nígbà tí wọ́n wá ti da gbogbo nǹkan yìí papọ̀, ẹ jọ̀ọ́ báwo ni ewúrẹ́ àti àgùntàn ṣe fẹ́ máa ṣe pọ̀? Báwo ni adìyẹ àti pẹ́pẹ́yẹ àbí tòlótòló báwo ni wọ́n ṣe fẹ́, ṣé wọ́n lè yé ẹyin kan náà bí? Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi, ẹ bá mi dá sọ̀rọ̀ yìí o, torí èmi máa sọ èrò inú tèmi àti èròǹgbà ti tèmi níbi tá a bá dé yìí. Èmi ò rò pé tá a bá rí ọmọ Odùduwà kan tí ó sì ní ojú inú àti etí inú tí ó mọ nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè location 9 Nàìjíríà wa lónìí, kò yẹ kó máa bá wọn dábàá ìdìbò, torí wọ́n sọ pé ká jẹ́ káwọn èèyàn, wọ́n ní káwọn èèyàn lọ dìbò, ṣùgbọ́n ìbò yẹn wọ́n ní ẹni tó bá yẹ pé bóyá ẹni tó bá ń sọ̀rọ̀ Odùduwà tá a mọ̀ pé Odùduwà ló wà fún, báwo la ṣe fẹ́ mẹ́ni tó wà fún Odùduwà? Gbogbo ẹ̀tàn àbáwọn èèyàn kan náà ẹ jọ̀ọ́ ẹ bá mi dá sí i. Ṣé àwọ̀ ewúrẹ́ ó lè yí padà di ti ajá bí? Àbí tí ajá lè di ti ẹkùn bí? Báwo ni àwọn tán tí ó ń ṣe òṣèlú yẹn ti mọ̀ wípé gbogbo ọ̀nà tí wọ́n ń gbà, gbogbo àrékèrèkè tí wọ́n ń wá káàkiri, òun ni pé gbogbo ọ̀nà tí ìjẹ wọn tí ò ní gbà dúró. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà, bẹ́ẹ̀ ni bàbá mi àbí ìyá mi ni ìwà pẹ̀lú ẹwà. Gbogbo ọmọ Odùduwà tó bá ń sọ̀rọ̀ tó ń sọ pé restructuring, tó tún mẹ́nuba restructuring pé ẹ jẹ́ kí wọ́n padà síbi restructuring yẹn, a jẹ́ pé ọ̀tá Odùduwà ni, ọ̀dàlẹ̀ ni. Ṣùgbọ́n èmi nìkan kọ́ ni mo máa dá sí ọ̀rọ̀ yìí. Mo fẹ́ káwọn èèyàn kí wọ́n sọ̀rọ̀ nípa kí ni ẹ̀yin rí sí nípa ọ̀rọ̀ restructuring yìí. Ìṣẹ́jú méjì mẹ́ta a máa gbà wá láyà, máa ṣí ojú òpó, nítorí pé kò yé mi mọ́ o. Ṣé nǹkan kan wà lọ́rọ̀ restructuring yìí ni? Ṣé àti ìtó ní ènìyàn? Ẹ wo èdè tó wà láàrin àwa Yorùbá, àwa káàárọ̀ òjíire lásán. Ẹ wo àwọn ìṣẹ̀ṣe wa, ẹ wo ìwà wa. Kí ló ṣe papọ̀ mọ́ ti àwọn ẹ̀yà tó kù? Ẹ̀yin èèyàn mi, àmín bàbá mi. Restructuring, màmá wa ní Esther, restructuring is another scam and safe. Bẹ́ẹ̀ ni 101%. tó àwọn wo ni wọ́n fẹ́ restructure? Ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè, àwọn wo ni wọ́n fẹ́ restructure? Àwọn wo náà wà ń bẹ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n ti ń pariwo restructuring yìí? Àwọn ṣé wọ́n ti yàtọ̀? Bẹ́ẹ̀ ni bàbá mi, nítorí ìjẹkújẹ ni. Ó ti mọ́ wọn lẹ́nu, ó ti dùn mọ́ wọn. Wọ́n mọ̀ wípé kíní ti fẹ́ fọ́n gbá, ó ti fẹ́ túká. Aṣọ ò fẹ́ bọ́mọ yẹn mọ́, àṣírí ti tú. Ṣùgbọ́n mi máa ń sọ nǹkan kan pé ṣé kò sàn kéèyàn tó bá tiẹ̀ ti ń ṣe búburú tẹ́lẹ̀ kó wá wo tọjọ́ àti sùn, kó ronú pìwàdà, kó ro iwájú ẹlẹ́dàá tó máa lọ, kó wo ijọ́ kan pé nígbà tẹ́ ò ti ẹ̀rò tẹ́lẹ̀, èémí tí ẹlẹ́dàá tó fi fún ọ, ẹlẹ́dàá gbà padà. Gbogbo ìlépa tó ń lé kiri yẹn ò ní lè lépa yẹn mọ́. Gbogbo ìwà ìmọ̀tara ẹni nìkan àti wọ̀bìà ojú kòkòrò owó, gbogbo ẹ̀ á wá dópin. Gbogbo ẹ̀ á wá dópin. Ó wá ní mọ bá ṣe ń ṣe ogún ẹ mọ́. Gbogbo tó fi lé ayé tó fi ṣèkà, tó fi ní àwọn ọmọnìkejì lára, tó gba oúnjẹ òòjọ́ wọn lẹ́nu wọn, àárọ̀ ò bá tọ̀sán, tọ̀sán ò bá talẹ́. Nígbà tí eléèmí, ẹni tó ní èémí inú wa, èémí inú rẹ tó bá gbà á kúrò, ẹ̀yin bàbá wa, nígbà tí eléèmí ẹlẹ́dàá tó bá gba èémí yẹn, kí ni èrè tó máa jẹ́ fún yín nígbà tí wọ́n bá jù yín ní hòhò inú ṣàòkú, nínú sàárè? Kí lè rè yín? Ló bá tán. Nígbà tó jẹ́ wípé àwọn tí ẹlẹ́dàá, ẹni tó bá wà ní ipò, ẹlẹ́dàá ló fún ní orí ọ̀fẹ́, a fi dán ọ wò ni, ẹlẹ́dàá ń gbé ọ yẹ̀ wò ni.
pé jẹ́ kí n wo mo fún ọ ní ẹ̀bùn láti ṣe àkóso. Báwo lo ṣe fẹ́ lo ẹ̀bùn yìí fún àwọn adáríhunran àwọn ènìyàn tí mo dá sílé ayé? Ẹlẹ́dàá wá fún ẹ ní àǹfààní, ó ti rò pé ọgbọ́n orí rẹ ni, a ti rò pé òye orí wa ni, a mọ̀ wípé ńṣe ni Ẹlẹ́dàá ń dẹ wá, ẹ̀dẹ́ ni. Bá a fún ọ lówó, ẹ̀dẹ́ ni. Bá a gbé ọ sórí ipò, ẹ̀dẹ́ ni. Bá a fún ọ lẹ́wà, ẹ̀dẹ́ ni. Bá a fún ọ nímọ̀, ẹ̀dẹ́ Ọlọ́run ni, orí ẹ̀dẹ́ ni. Bá a fún ọ lóye àti ọgbọ́n, ẹ̀dẹ́ ni. Bá a fún ọ lẹ́bùn sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀dẹ́ ni. Elédùà wá ń retí bó ṣe máa lo gbogbo ohun tí Ẹlẹ́dàá fi fún ọ. Ó ní ẹni bá gbìn ìkà, ẹni bá gbìn èbù ìkà, ọmọ rẹ̀ á jẹ nínú ẹ̀, ìyàwó rẹ̀, ọkọ rẹ̀ á jẹ nínú ẹ̀, mọ̀lẹ́bí rí gbogbo ọmọ tó jẹ́ pé ọmọ láyé ìsìn ìyà ẹ̀ṣẹ̀ tí àwọn bàbá ńlá wọn tán ti ṣẹ̀, òun ni wọ́n ń jẹ lónìí. Ẹ̀rọ Ọlọ́run mi ọba òkè bí, ọba adákẹ́dájọ́ tí kìí lé ni kó tó mú ni, awo nípa. Ṣe jẹ́ ká bẹ̀rù wọn. Ẹ wá ń yí wa sọ́tún, ẹ ń yí wa sósì. Láti how many years? Ọdún mélòó? Ẹ tún ní restructuring ni ẹ̀yin bàbá wa. Ẹ jẹ́ ká bẹ̀rù Ẹlẹ́dàá. Kí ló wà ń bẹ̀? Ẹ jọ̀ọ́, kí ni? Ṣé wọ́n bí sórin mẹ́ja restructuring yìí ni? Kí ló dé tó jẹ́ pé restructuring lẹ fẹ́ ta ìwà mọ́ láti fi so wá sínú ìgbèkùn ẹrú yìí? Ẹ ṣáà fẹ́ bá a ṣe máa jọwọ́ sílẹ̀ tó jẹ́ wípé ó máa sú gbogbo ọmọ káàárọ̀ òjíire. Rí bí gbogbo ọmọ káàárọ̀ òjíire ṣe rí káàkiri àgbáyé. Ṣé àwọn tó jẹ́ wípé pẹ̀lú owó tí wọ́n ní ẹ wòlú Èkó o, à ń ka nǹkan kan o, ṣe báwọn yẹn náà ni àwọn yẹn náà lọ́wọ́ à ń bẹ̀? Torí ńgbà tẹ́ bá sọ pé restructuring ni, kò kí ń ṣe pé bóyá ẹ máa ní wọn ní sọ pé Odùduwà wọ́n fẹ́ fi Ògún àbí Ṣàngó kan, wọ́n fẹ́ fi ìṣẹ̀ṣe kan, wọ́n fẹ́ fi jẹ́ kẹ́ ẹ búra. Nígbà tẹ́ bá lẹ̀ wọ́n bẹ́ẹ̀ fẹ́ ṣe restructuring. Corona, èèyàn mélòó ni corona ti mú lẹ́kọ̀ọ́ báyìí tí wọ́n ná millions of naira lójúmọ́? Wọ́n ní bẹ́ẹ̀ èèyàn lọ sí àwọn èèyàn gan ṣàìsàn báyìí, ẹ̀rù ń bà wọ́n láti lọ sílé ìwòsàn. Bórí fọyàn lásán tó ní kóun lọ complain nílé ìwòsàn báyìí, coronavirus lẹ́ máa ló mu, kẹ́ ẹ lè gbowó, kẹ́ ẹ lè rówó kó jẹ, àbí kẹ́ ẹ lè rí nǹkan ṣàlàyé gbogbo owó tẹ́ ti kó mì. Ẹlẹ́dàá ń wò yín. Ẹlẹ́dàá tó máa bi gbogbo yín léèrè, ìdájọ́ rẹ̀ sì ń bọ̀, torí ó sọ fún èmi dájúdájú pé ìdájọ́ òun ń bọ̀ wá sórí yín. Bẹ́ẹ̀ ni, tí ò sì lè yẹ̀. Bínú bá rùn yàn lásán ní location 9 báyìí, ní gbogbo ìpínlẹ̀ àti nílẹ̀ Odùduwà, níbi tó ti yẹ kó jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo àwọn adúláwọ̀ yòókù, kò sóòótọ́ mọ́. Torí ìjẹkújẹ yín, torí owó tẹ́ ti kó jẹ, ẹ fẹ́ mọ ìkan lára yín gbà tó ti dákú, wọ́n ní kó wá ṣírò iye owó láàrin oṣù 5, iye owó tó fi ná lórí corona. Ó dákú, àsìkò ṣírò ló dákú sí. Béèyàn bá déwájú adájọ́ Ọlọ́run, iwájú ìdájọ́ Ọlọ́run, kò má sí kú mọ́, iná àjò òkú níbi tó ti máa jóná fún ayérayé, iná tí kìí kú, ibẹ̀ lẹ́lẹ́dàá máa ju àwọn ẹni ibi sí. Ẹ ti gbàgbé ni, kì í ṣe náà ayé, kì í ṣe náà petrol táǹkà tó ń jó láyé. Ebe ṣì ń rí táwọn èèyàn ń jó, ẹ máa pariwo èèyàn ló jókù báyìí. Iná Ẹlẹ́dàá tó máa fi jó àwọn ìkà, àwọn ẹni búburú, iná tí kìí kú ni títí ayérayé. Iná tí kìí kú tí ó máa jò lọ títí láíláíláíláí. Ọ̀dájú ni wọ́n, bẹ́ẹ̀ ni. Béèyàn ò bá ya ọ̀dájú, ìyà ń jẹ àwọn èèyàn káàkiri. Ìyà ń jẹ àwọn àwọn ọ̀dọ́, àwọn ọ̀dọ́mọdé, àwọn ọmọ ìrìnsẹ̀, àwọn ọmọ ọmú, gbogbo wọn náà sunkún ebi káàkiri láyìíká yín. Ẹ sì ṣe bí ẹni pé ẹ ti ẹ̀ ríran, ẹ ti ẹ̀ rí wọn rárá, ẹ ti ẹ̀ rí tiwọn rò. Ẹ ń ṣe ìpàdé yìí kò láyọrísí kankan kò ní nǹkan rere kan tó gbé jáde wá fún àwọn ọmọ Odùduwà àbí fún gbogbo orílẹ̀-èdè tá à ń sọ yìí.
ẹ tún wá ń bá wa sọ, ẹ ti ń rí pé àwọn ọmọ yín ti ń pariwo a fẹ́ òmìnira o, a fẹ́ òmìnira o. Ẹlẹ́dàá sì ní sọ fún yín, mo ti wá jíṣẹ́ yẹn ní ọjọ́ mélòó sẹ́yìn. Gbogbo ẹ̀yin Fáráò ilẹ̀ Odùduwà, oníṣẹ́ rẹ̀ ń kànlẹ̀kùn bẹyín lọ́wọ́lọ́wọ́, ẹ ní lè rórí yẹ, àfi kẹ́ ẹ ṣàtúnṣe. Èyí tó bá nífẹ̀ẹ́ ẹ̀mí ẹ̀ kó ṣàtúnṣe. Gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Odùduwà, ẹ jọ̀ọ́ ẹ dá wa lóhùn o. Àwọn ọmọ yín là ń bi yín léèrè. Ẹ kúkú mọ̀ pa nífẹ̀ẹ́ yín, a fẹ́ràn yín, ṣùgbọ́n ó dà bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ wà nífẹ̀ẹ́ wa. Nígbà tẹ́ bí wa sáyé tẹ́ mọ̀ pé ẹ ní nífẹ̀ẹ́ wa, kí lẹ bí wa sáyé fún? Torí mo máa ń jókòó mo máa ń ronú o, kí ló dé tẹ́ bí wa sáyé nígbà tẹ́ mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wa? Tẹ́ mọ̀ pé ẹ fẹ́ wá dáyé jẹ ni, tẹ́ mọ̀ pé ẹ fẹ́ wá dáyé lò ni, tẹ́ mọ̀ pé ẹ fẹ́ ṣe nǹkan kan fún àwọn ọmọ tẹ́ bá bí sílẹ̀ láyé. Kí ló dé tó jẹ́ pé ẹ bí àwọn ọmọ yín sáyé? Mi sọ pé gbogbo àwọn bàbá ni wọ́n jẹ́ bàbá burúkú o, torí àti rí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé bàbá dáadáa ìyá dáadáa ni wọ́n. Àwọn bàbá kan àti àwọn ìyá kan náà ti mọ táwọn máa ṣe yẹn, tán lọ ń mulẹ̀, tán lọ ń búra fún lóṣèlú. Báwọn bá dédé bó bá a jẹ́ wípé bí ẹni tẹ́ ń búra fún, tẹ́ ń sọ pé tí n bá dalẹ̀ Òṣùgbó kan, tí n bá ṣe kinní kan, kílẹ̀ lanu kó gbé yín mì, kẹ́ ẹ má ra àánú Ọlọ́run, kéèyàn máa gbé rẹ̀ ṣépè bẹ́yẹn. So bí ẹni yẹn náà, bí olóṣèlú yẹn tó bá ń ṣe nǹkan tí ò dáa, nítorí pé ẹ ti wá jẹ́jẹ́ ti gbéra yín gégùn, ẹ ti fira yín sábẹ́ ègún yẹn, ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú tẹ́ni yẹn bá ń ṣe lọ náà ni, ẹ rí bí tá a bára wa dé. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, tó jẹ́ pé torí ìjẹkújẹ nǹkan tẹ́ bá ń jẹ lọ́wọ́ tẹ́ máa jẹ, mọ̀ wípé àwọn tó jẹ́ lánàá dá tẹ́ bá ti bẹ̀rù Elédùà, ẹ bẹ̀rù ránṣẹ́ rẹ̀ ikú. Tẹ́ mọ́jọ́ tó máa kànlẹ̀kùn yín tí ò ní béèrè pé jọ̀ọ́ ṣé lèsì ló wọ̀ kí n tó wọlé, ṣé páàsì ni wọ́n ní nínú ilé àbí dọ́là, tó bá ní páàsì and dọ́là mi ní yálé ẹ bẹ̀rù yẹn. Ẹ wá ń lọ ṣe ìlérí, ẹ ń jẹ́jẹ́, ẹ ti gbàgbé àwọn ọmọ tẹ́ ẹ fi sáyé pé ẹ̀san máa ké. Ẹ ń kó àwọn ọmọ sínú ìyọnu, sínú wàhálà, ẹ ń kó àwọn ọmọ sínú ìgbèkùn. Nígbà tẹ́ bá lọ tán, àwọn ọmọ wa máa kò mọ́ ìṣòro tẹ́ ẹ dá sílẹ̀, wàhálà àti ìdààmú tẹ́ ẹ dá sílẹ̀, tẹ́ ẹ rí yanjú, torí ẹ ti wò pé àsìkò yín kúkú ń lọ, kẹ́ ẹ jẹ nǹkan tẹ́ ẹ máa jẹ, kẹ́yìn lọ káwọn ọmọ máa jìyà lọ. Kí lẹ bí àwọn ọmọ sáyé sí nígbà tẹ́ mọ̀ wípé ẹ ní lè fún wọn ní ọjọ́ iwájú rere. Mo ń ké sí gbogbo àwọn bàbá wa, àwọn aṣíwájú wa, gbogbo àwọn olórí ní ilẹ̀ Odùduwà, pé kán yé gbàbọ̀dé fún wa. Ẹ tọ́jú àwọn ọmọ tẹ́ bí sílẹ̀, ẹ tọ́jú ògo ọjọ́ ọ̀la yín. Restructuring láago mélòó, nínú ìlú wo, pẹ̀lú àwọn ènìyàn wo. Ẹ wò ó gẹ́gẹ́ bí mo ṣe ń sọ, tí mo ṣe ń bá bọ̀ lẹ́ẹ̀kan. Àwọn bàbá wa mo béèrè ìbéèrè kan pé nígbà tẹ́ bá mọ̀ wípé ẹ ní tọ́jú àwọn ọmọ, ẹ ní nǹkan rere fi sílẹ̀ fún wọn, àbí ẹ fẹ́ kí wọ́n gbẹ̀yìn yín, àbí ẹ fẹ́ kí wọ́n tiẹ̀ ṣe dáadáa, kí wọ́n gbé ìgbé ayé tó dọrùn tó fi máa jẹ́ pé wọ́n máa ń ṣerú káàkiri, wọ́n ń ṣalẹ̀ jẹ́ kiri, wọ́n ń dìdàkudà, wọn ò ríṣẹ́ ṣe, wọ́n ń lọ léèwé, wọn ò ríṣẹ́ ṣe, ọ̀nà ò dáa, kò sí iná, kò sómi, Ẹlẹ́dàá sì fún yín nípò, agbára ń bẹ lọ́wọ́ yín tẹ́ lè ṣe. Kí lẹ bí wọn sílé ayé fún? Kí lẹ bí wa sáyé fún? Ẹ rí pójú tì yín bẹ́ẹ̀ bá lè tọ́jú wa, ẹ rí pójú tì yín bẹ́ẹ̀ bá lè tún ilẹ̀ Odùduwà ṣe, káyé rọ Odùduwà lọ́rùn, kí gbogbo àgbáyé. Ẹ gbọ́ orin wa yẹn ni ó ní ọmọ Odùduwà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ, torí àwa ni ìmọ́lẹ̀ adúláwọ̀. Àwa tá a pè ní ìmọ́lẹ̀ adúláwọ̀, àwa ti di ìtìjú káàkiri gbogbo àgbáyé. A di ohun ẹ̀gbin, a di ohun ìdọ̀tí, a di ohun tó jẹ́ wípé a lè bọ́ sí gbangba láti sọ wípé orílẹ̀-èdè tí mo ti wá lélẹ̀. Àwa ń sọ fún yín pé àwọn kan náà ti ṣe bẹ́ẹ̀ káàkiri orílẹ̀-èdè tá a mọ̀, tó jẹ́ wípé wọ́n gba òmìnira wọn, kò fa wàhálà, lóníkálukú ti dá dúró, wọ́n ń ṣe dáadáa. Ẹ̀yin náà mọ̀ nípa àwọn orílẹ̀-èdè yẹn tí wọ́n tó níkálukú ti dá dúró, tí wọ́n sì ń gbé nǹkan rere ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè wọn.
kí ló wá dé tí wọ́n bí sórin mẹ́ja àti restructuring tiwa ni tó jẹ́ pé restructuring yìí lẹ tún fẹ́ fi kó wa sínú ẹrú lẹ ṣáà fẹ́ fi so wá mọ́lẹ̀ pátápátá nígbà tẹ́ mọ̀ pé ẹ ní nǹkan kan tẹ́ máa fún àwọn ọmọ kí lẹ bí wọn sáyé fún. bàbá wa Sunny Adé wọ́n kọ orin kan o wọ́n ní tó o bá mọ̀ pé o tí ì ṣetán tó fẹ́ fún ọmọ lóúnjẹ torí pé àti bímọ kò ṣòro oúnjẹ yóò mú ó lọ ilé ìwé ó ní wait for me baby ní ìmọ̀ bó ṣe kọ́ tán mọ́ torí pé ó mọ̀ pé iṣẹ́ òbí iṣẹ́ àti bímọ àti gbéyàwó ò rọrùn àti gbéyàwó kò ń ṣe pé nǹkan tí ìwọ ló sọ pé o ti yó o ti ṣetán láti ti bọ́ ẹnu míì tó fi sọ pé o fẹ́ lọ sínú ìyàwó kì í wá ṣe ìyàwó nìkan nígbà tó bá wá sọ pé o fẹ́ bímọ ìwọ ló mọ̀ wípé o gbé gbogbo ojúṣe tí òbí yẹ kó gbé nípa owó ni o nípa ìmọ̀ ni o nípa ohun gbogbo tí ọmọ yẹn máa fi ṣàṣeyọrí tó máa fi dúró dédé tó máa fi ṣojú rẹ níbikíbi tó bá wà tí wọn náà fi lè jókòó wá máa ní ọmọ mi ló ń lọ wájú yẹn ọmọ mi ni wàá máa fọwọ́ sọ̀yà pé ọmọ mi ni mélòó nínú yín ló lè fọwọ́ sọ̀yà tí ọmọ ẹ̀ bá ń jalè tí wọ́n kó ẹ̀wọ̀n sí lọ́wọ́ àbí tó mú gbó káàkiri ojú mélòó ni yín ló lè bọ́ síwájú pé ọmọ mi nìyẹn. ṣùgbọ́n òbí tó ti ṣetán tó mọ̀ pé ó ti ṣetán tó fẹ́ máa dùn àmọ́ wa ti mọ̀ wípé ó ti ṣetán láti fún un ní gbogbo ojúṣe tí ó yẹ kí òbí fún ọmọ láti jẹ́ kí ó ṣe ojú ẹ̀ dáadáa níbi gbogbo tó bá ń lọ kí ló wá dé títí wa ẹlẹ́dàá yọ̀ǹda gbogbo ọ̀rọ̀ fún yín ẹlẹ́dàá yọ̀ǹda gbogbo ohun àlùmọ́nì fún yín nígbà tẹ́ ẹ mọ̀ wípé ẹlẹ́dàá wá yọ̀ǹda owó ó yọ̀ǹda ọrọ̀ ó yọ̀ǹda ọgbọ́n ó yọ̀ǹda ìmọ̀ ó yọ̀ǹda òye gbogbo nǹkan tí a nílò láti jẹ́ ìmọ́lẹ̀ láti jẹ́ ọ̀nà àbáyọ fún gbogbo àwọn ẹlòmíì káàkiri àgbáyé òun ẹlẹ́dàá fún wa ó fi fún yín ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ ẹ fi tọ́jú àwọn ọmọ yín ẹ̀yin bàbá wa. Olúwatóbilọ́ba lórúkọ mi. ẹ káàbọ̀ sórí ètò wa kí lẹ rí sọ sí ọ̀rọ̀ àwọn restructuring wa yìí. ẹ wo ọ̀rọ̀ restructuring yìí ó ṣe dandan is non-negotiable. bọ̀ n tí ara ibi tá a ti ń rí ìtakò ó ní àwọn tó ń rí àwọn àríjẹ nídìí ìbàjẹ́. because tí ó bá ń ṣe pé àwọn kan bá ń rí jẹ nídìí ìbàjẹ́ yìí kò sí nǹkan tó dá anybody dúró pé kán restructure Nàìjíríà kó ní kálukú máa ṣàkóso ìṣúná ọrọ̀ ajé wọn àti ohun àlùmọ́ọ́nì wọn. bọ̀ torí àwọn àríjẹ nídìí ìbàjẹ́ yìí àwọn náà ni o and gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tẹ́ tún sọ lórí àwọn tó bímọ tó jẹ́ pé wọ́n lè tọ́jú ọmọ. In fact lẹ́nu ọjọ́ mẹ́ta mo ṣalábà pé pàdé ọ̀rẹ́ mi kan tá a jọ lọ síléèwé girama ló wá ń sọ fún mi ó ní àwọn ọ̀rẹ́ wa kan tá a jọ parí nígbà yẹn mọ́mọ ẹlòmíì ti tọ́mọ 8 àwọn ẹlòmíì ti bímọ bíi 6 ó wá ń sọ fún wọn mo ní báwo náà ṣe ń tọ́jú wọn. ẹ rí àwọn míì tó jẹ́ pé agbára káká náà fi ń jẹun 2 gan lójúmọ́ ìmí inú wọn lọ́mọ 4 ìmí inú wọn lọ́mọ 5. Hello. à ń gbọ́ yín ẹ̀yin èèyàn mẹ́ṣẹ́ máa dúró fan like button yẹn ẹ ṣeun. It's high time láti jẹ́ kí àwọn èèyàn wọ́n máa ń pòwe kan pé wọ́n máa ń sọ̀rọ̀ kan àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ohun tó ọmọ máa jẹ orí ọmọ ó pèsè rẹ̀ òwe burúkú ni ọ̀rọ̀ burúkú ni ó sì máa ń fi ìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ. So we need to be sensitizing wa ní láti máa ṣe àwọn ènìyàn wa létí kọ́lọ̀ jẹ́ kán gbọ́ ni o. àmín àṣẹ. Ọlọ́run ọ Odùduwà yóò ṣe é ṣe o. àmín ẹ ṣeun gan. ẹ kú ètò. ẹ ṣeun ẹ káàbọ̀. ẹ̀yin èèyàn mi ẹ máa bá a ṣe ní ṣókíṣókí bọ́n ṣe bá a ṣe yẹn ní ṣókíṣókí ẹ jọ̀ọ́ nǹkan tá a fẹ́ kẹ́ ẹ sọ ni nípa ọ̀rọ̀ restructuring
táwọn bàbá wa tí wọ́n sọ wípé restructuring ni wọ́n fẹ́ bá lọ tí wọ́n ti ń sọ fún wa pé restructuring ni kí lẹ̀yin rí sí ṣọ̀rọ̀ restructuring ló wà ńlẹ̀ ń sìn àbí ká gba òmìnira wa kúrò pátá yìí. tó ń jẹ́ restructuring kíkẹ́ adi òmìnira ni torí pé wọn bí sórin mẹ́ja àwọn bàbá yẹn jẹkújẹ wọn ti pọ̀ jù nǹkan tó ṣe ẹlòmíì ni pé ṣé àtàbàgbà restructuring báwo la ṣe fẹ́ máa rówó ta tó fẹ́ máa kó jẹ ọlọ́run ò dẹ̀ ní fún wọn ṣe gbogbo àwọn tó bá sì fẹ́ fi wá sóko ẹrú àtàwọn àtìrántìràn wọn ló máa wà lóko ẹrú ẹ ṣé mo dúpẹ́. ẹ ṣeun gan a ṣeun mo láìkí bàbá yẹn wọ́n ṣe ní ṣókí bí mo ṣe fẹ́ ká máa pè wọlé nìyẹn ká a fẹ́ mọ wọ́n fi máa tọ́jú gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè adúláwọ̀ yìí ní bẹ́ẹ̀ ni ok wọ́n sì wà ń bẹ́ẹ̀ wọ́n ti dá padà wọ́n ti dá padà. ok àwọn èèyàn burúkú. wọ́n ń já wa seriously gan ni wọ́n ń já wa ẹ bá a dá sí. ẹ kú iṣẹ́ náà tí a lórí ọ̀rọ̀ restructuring yẹn like bẹ́ẹ̀ ṣe ń sọ I don't know the reason àti fi jẹ́ pé àwọn bàbá yìí restructuring wọ́n sàn pariwo kí ni wọ́n fẹ́ restructure. ó yà mí lẹ́nu ó yà wá lẹ́nu. kò sí structure kankan Nàìjíríà the same mistake táwọn Awólọ́wọ̀ ṣe nígbà táwọn yìí fẹ́ fún wa independence yẹn wọ́n rẹ́dí àti fún wa ní independence wa but wọ́n láwọn ń dúró de àwọn brother wa lókè yìí àwọn pípọ̀ yóò rẹ̀ fẹ́ wọn ò fẹ́ bá wa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò fẹ́ kábàdà rí wọn bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ kò kàn mí ó ní ṣe wọn iṣẹ́ kò kè don't care ókè náà gbogbo àwọn tó jẹ́ pé ẹ bá gbọ́ nìsín wọ́n ní ẹ̀ lamẹ́ríkà London ọmọ Nàìjíríà ló kàwé tẹ́ ẹ bá rí yíbò Yorùbá ni àtọ́dún tí mo ti dé Amẹ́ríkà yìí ìpàdé Haúsá kankan rí àbí Fúlàní. èmi gan pàpà. so mi àbọ̀tà àwọn bàbá yẹn wọ́n ti jẹ́ àmọ́ ìdí tẹ́fí ń pariwo rìsọ́ the same thing tẹ́ ń sọ nígbà tí tàbí bọ́ síbẹ̀ 1999 táwọn yẹn fi dìbò fáwọn AD nìyẹn wọ́n débẹ̀ tán àwọn Lámídì Adéṣínà gbogbo àwọn gómìnà yẹn wọ́n kàn jẹ owó tiwọn ni wọ́n gbàgbé so I don't know wọ́n ti rí pé àwọn yẹn wọ́n ti ṣe tiwọn tán àwọn ọ̀dọ́ tó kù ní ká mọ̀ bá ṣe máa ṣe kí ni bàbá Adébánjọ kí ló tún kù kí ni gbogbo àwọn bàbá tó yé tó ṣe kí ni gan wọ́n ti dàgbà so àwọn ọ̀dọ́ ní kọ́sí àwọn ọ̀dọ́ ó ní kò sí ẹ̀tọ́rí ẹ̀ bá pé tó bá rí bí ilẹ̀ Yorùbá ṣe rí ní ìsìn báyìí a máa sunkún ni because kò sí future kankan fáwọn ọmọ wa ilẹ̀ Yorùbá despite pé Ọlọ́run fún wa ní gbogbo Yorùbá kí n tọ́ àlùmọ́jèrè ti pọ̀ ní ìsìnlẹ̀ Yorùbá àwọn àlùmọ́jèrè ọmọ Yorùbá àwọn bàbá wọn sì jókòó wọn wo tó tẹ wá ń ṣẹlẹ̀ nísìn ẹlẹ́fẹ́ restructure àwọn tẹ fẹ́ bá restructure sí nísìn báyìí láìpẹ́ wọn tún sọ pé tó ọmọ Nìjẹ̀ kan ní Buhari ló fún ní àpọ́mẹ́ǹtì kínní kò sẹ́ni kankan náà àwọn bàbá tó sọ̀rọ̀ ó jíjọ́ kan àwọn Boko Haram tó pààyàn olóòtú fẹ́ ó tó gbé wọn sínú Nàìjíríà mi gbogbo àwọn ẹ̀sìn tó ń ká mọ́ ìjókòó pẹ̀lú àwọn kọ́ńtì ọ̀rọ̀ wọn ò yé mi. ó panilẹ́kún jàre. ọ̀rọ̀ wọn kò yé wa kó sì mọ tí wọ́n fẹ́ gbà kí ni gbogbo bí ẹ bá ṣọjọ́ sí títí wọ́n fi kó gbogbo wa nígbà yìí ọ̀rọ̀ wọn ò yé bóyá tá a bá ń pariwo pé this is what we want kò sí nǹkan kan tẹ́ fẹ́ restructure kò sí structure tẹ́lẹ̀. ó yà wá lẹ́nu o. scam náà ni scam ní Nàìjíríà láti ilẹ̀ kò sí tí ń jẹ́ structure so ẹ kú iṣẹ́ àní dákẹ́ ni ẹ kú iṣẹ́ náà. ẹ dárúkọ yín fún wa o. ok Káyọ̀dé láti Amẹ́ríkà ló ń pè láti California. Yes. ṣẹ́gbọ́n tí bàbá wa yẹn sọ ọ̀rọ̀ làwọn èèyàn wá ń sọ yẹn ẹ jẹ́ ká máa pariwo rẹ̀ fún wọn kò sí structure kankan tẹ́lẹ̀ kí lẹ wá fẹ́ restructure kò sí structure wọ́n fi gbogbo àwọn Haúsá sípò wọ́n fi gbogbo àwọn Haúsá sí gbogbo position rí kankan ṣe sí gbogbo àwọn ọmọ yín wọ́n di atọrọ jẹ kiri wọ́n di oníbàárà kò sí oníbàárà nílẹ̀ Odùduwà tẹ́lẹ̀ àwọn ọmọ wa di oníbàárà ẹlẹ́fẹ́ restructure ayé wọn. ìyá mi lórúkọ mi ò láti Canada. ẹ káàbọ̀ inú mi dùn láti Canada ẹ bá a gbóhùn sókè káwọn èèyàn wa lè gbọ́ yín dáadáa. Odùduwà ni kò sí nǹkan míì o restructuring ò sí lára nǹkan tá à ń sọ o. ẹ bá a pariwo ẹ̀ fún ọmọ mi wa.
restructuring tí wọ́n ń sọ yẹn ọgbọ́n àti tún kówó mi ni o. ẹ ṣeun. nígbà tá a láwọn èèyàn aṣáájú wa tí wọ́n lọ ń gba màálùú ẹ̀rí pórí burúkú nìyẹn. màálùú yẹn náà fi ń dì wọ́n. màálùú tá a dẹ̀ sọ pé wọ́n gbà yìí ẹjọ́ ìyá mi ní bí ìlú location 9 ṣe tó yẹ ṣàṣà ní ìdílé tó wà tí ò lè dára màálùú èèlò náà ń ta màálùú tí ò bá kí n ṣe pé bí ló ń pa wọn. èèlò ni màálùú tẹ bá rí pé àwọn kan fẹ́ ṣèyàwó wọn ni wọ́n fẹ́ ra màálùú tó èèlò ni màálùú tí wọ́n fún wọn tó fẹ́ jọ wọ́n lójú tó fẹ́ fi ta gbogbo ìlú màálùú. ẹ rí i pé ṣùgbọ́n nǹkan tèmi rí inú ẹ̀ ni pé ṣe ráwọn bàbá yẹn ó dàbí ẹni pọ́n ti ní dementia. ẹ má mi bú wọn. ó jọ bẹ́ẹ̀ náà. ṣùgbọ́n gbà tí bàbá 90 tí màálùú bá jọ lójú ẹ rí pé dementia. eyín wo ló fẹ́ fi jẹran náà. kí ló wà ń di màálùú ọ̀hún gan màálùú tó ń pè fún wọn yẹn yìí kọ́kọ́ wà ń di màálùú yẹn. yarí màálùú yẹn ó tiẹ̀ ìgbà tí mo gbọ́rọ̀ màálùú yẹn ó tiẹ̀ run mi mú pé màálùú kí ni màálùú nínú gbogbo nǹkan. ní ọjọ́ orí wọn yẹn ṣáwọn sì ń jẹ màálùú ṣá. then ẹ wá fẹ́ gba màálùú láti ta gbogbo èèyàn wá kóra yín pọ̀ ẹ wá ní restructuring kí náà ń pè bẹ́ẹ̀ ṣé bàbá tó wà níbẹ̀ tó jẹ́ pé wọn ò tiẹ̀ ṣe nǹkan kan oníkálukú kàn pín owó ni kí náà wá fẹ́ restructure. kò sí nǹkan tó jọ restructuring o. ẹ ṣe ìyá wa. Odùduwà làwa fẹ́ o. ẹ ṣe. mo ka nǹkan kan lórí kinní tí wọ́n bàbá lọ sí Mali wọ́n béèrè question lọ́wọ́ bàbá ọmọbìnrin yẹn gbèwé báyìí ó kàwé ó béèrè question lọ́wọ́ bàbá kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ó ní kí náà wí. ìtìjú ni bàbá yẹn. nígbà tẹ́ni yẹn ṣàlàyé nǹkan tí wọ́n wí fún kí ni bàbá dẹ̀ tún fi dáhùn ó ní election 2019 mo ní àbúrò rẹ̀ bàbá. dementia ni. mo ní election kí ni election ní ṣe nù nǹkan tán béèrè lọ́wọ́ ẹ̀ so ẹ rí i pé ìtìjú nìyẹn fún àwọn pàápàá ipe ẹni tó jó lórí wa nìyẹn ṣé máa kọ́ sí bàbá Ghana yẹn sọ nípa Nàìjíríà bàbá Ghana yẹn mú ká kankan nípa ẹ̀ láàárọ̀ tó ń sọ nípa Nàìjíríà pé ṣé Ghana wọ́n fẹ́ yan adarí wọ́n fẹ́ yan president tó máa dàbí ti Nàìjíríà tí ò ní mọ nǹkan kan. ẹ wá sí àrífín oníyọ̀rọ̀ tó tún níyọ̀rọ̀ lọ́wọ́. so ó sàn fún wa ká dúró Ọlọ́run á bá wa dúró gbogbo nǹkan tá a fẹ́ ìgbàgbọ́ kan tí mo dẹ̀ ní ni pé tí ó bá jẹ́ ìfẹ́ Ọlọ́run ni bí Ọlọ́run ṣe ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì tó kó wọn lọ sí ilẹ̀ ìlérí Ọlọ́run máa yọ wá kúrò nínú òkú. àmì àṣẹ àmì àṣẹ. ẹ máa bẹ́tò yín lọ. ẹ ṣeun gan màmá mi ẹ ṣeun. ìyá mi Rokayat bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ ṣe wọ́n ní tí ó bá jẹ́ màálù ní problem àwọn bàbá wa pé àwọn máa ra dọ́sìn kan fún wa n'Odùduwà ẹ ṣeun jàre ọ̀rọ̀ burúkú òun àtẹ̀rín ni bẹ́ẹ̀ ni ṣé wọ́n bí sórin mẹ́ja ọ̀rọ̀ restructuring ni àwọn ààrẹ tó ń dojú ti yàn káàkiri ẹ lè bọ́ síta kó o sọ̀rọ̀ kó o àdírẹ́sì gbogbo ọmọ orílẹ̀-èdè kò sí nǹkan kan tó ń ṣiṣẹ́ ní kọ́ńtì yẹn. ìka ní gbogbo wọn àwọn bàbá wọn yẹn ó dà wọn ò fẹ́ràn àwọn ọmọ wọn náà torí nínú wọn náà àwọn ọmọ wọn ń kú síbẹ̀síbẹ̀ wọn ò kúrò nídìí owó tó ń gbà káàkiri títì níjọ́ wo la fẹ́ bọ́ lóko ẹrú wọ́n sọ Nàìjíríà dìgbò ẹrù Nàìjíríà ti dìgbò ẹrù tí gbogbo ayé ń sá fún. ó ga ó pa wá lẹ́kùn. èmi gẹ́gẹ́ bí ẹnìkan nísìnyí mo ti ń sọ láti ọdún kẹta kó tẹ̀ tó di pé Ọlọ́run bá wa gbé gbogbo yín dìde wípé èmi ò ní rí issue passport Nàìjíríà mi mọ́ èmi ò ní ìdí ẹ̀ mọ́ mi ìdẹ̀ ní ìdí ẹ̀ mọ́ lóòótọ́ tó bá wù mí láti lọ Nàìjíríà máa lo British passport mi lọ torí kà ní wọ́n ìkà ni wọ́n jò la fẹ́ bọ́ olóko ẹrú ṣùgbọ́n láwọn wá dẹ́n tí ò lè mú o tó bá fi wọn ní agbára wọn ní owó àbà ṣùgbọ́n lọ́wọ́n Àbáṣà wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni o. Jímọ̀ bí tó tẹ̀sẹ̀ kọjá lọ ṣùgbọ́n lọ́wọ́n Àjímọ̀ bí. Ọlọ́run Abba Kyari náà wà ń bẹ̀. Ọlọ́run tí kì í lé ní kó tó mú ni. bẹ́ẹ̀ Ọlọ́run á mú wọn ó máa ṣe é ṣe ó ti ṣe é ṣe àwọn ni ká dúró dáadáa ká má jẹ́ kẹ́nìkankan ò lè ṣẹ̀rù bà wá àwa náà pọ̀ tó adẹ̀ lọ́lọ́run gbogbo nǹkan la ní a ní ìbílẹ̀ a ní Christianity a ní Islam gbogbo ẹ̀ náà lọ́lọ́run ló máa fi gbèjà wa Ọlọ́run fún ìgbé lókun àtagbára o Ọlọ́run ò ní ṣe wá agbo àkó olóko ẹrú 28 years ti wà ní London rè a fẹ́ lọ́ọ́lẹ̀ àlè lọ
gbà tí ó ṣe security àti lọ rí oṣù mẹ́fà oṣù ilé mẹ́jọ bàbá ọmọ tí apàdà wọ́n wá ń dẹ ọmọ lẹ́rù báyìí. ó ti ń bọ ọmọ bẹ́ẹ̀ ni èmi ti lọ fóṣù mẹ́fà àrí oṣù méje mo tún lọ sí ṣọ́ọ̀pù sí trade fair mo padà wá náà ni so kí lẹ wá ń sọ nípa restructuring. Hello. à ń gbọ́ yín. UK Houses of Parliament ni mo ti rìtáyà ta ló fẹ́ pajá lọ́bọ̀ fún mẹ́mbà Labour Party ní àwọn ìlú kan la ṣáà ń gbé yìí kí ló dé tá lè tìlù tiwa náà lè rí báyìí ká láṣẹ ẹ bá wa bẹ̀ wọ́n àkókò ní dákẹ́ Ọlọ́run á fún yín ṣe o Ọlọ́run á gbàdúrà o Ọlọ́run á gbàdúrà. ọ̀rọ̀ làwọn ìyá wa sọ yẹn láti London ilé bàbá wọn ti ń bọmọ lẹ́rù restructuring láago mélòó kí la ṣe fún yín ẹ̀yin bàbá kí la ṣe fún yín gangan kí ló dé tó jẹ́ wípé ẹ ti mọ̀ pé àkókò yín ti ń lọ díẹ̀díẹ̀ bí kọ́là wa kan yẹn wọ́n ní wọ́n ti pé 80 wọ́n ti pé 90 wọ́n ti pọ̀ pé 70 kí ló wá dé kí la ṣe fún yín tó jẹ́ wípé àwa tẹ́ máa fi sẹ́yìn inú wàhálà àti dààmú sì ní mú kankan lọ sọ́run nú ẹ̀. orí ojú ẹni bá máa là àrító ni ṣé máa bàbá yìí kò sí bá a ṣe fẹ́ ṣe ibi tó máa jókòó sí ọ̀rọ̀ tó ti ń sọ from past 21 years wọ́n lè a fool at 40 is a fool forever no that was then but nowadays a fool at 5 years or bẹ́ẹ̀ àbí 10 is a fool forever ni tí wọ́n ní pé wọ́n ti gbọ́n tó tójú ni wọ́n kọ́ tójú ni wọ́n bá kọ́ ṣètò dé fọ́ ni tójú ni wọ́n bá di ṣètò dé di ibi tẹ́ ti máa mọ̀ pé ìtàn ayé òun àtọ̀run ni gbogbo àwọn bàbá tó jẹ́ tó wà nílẹ̀ Yorùbá bí ó máa mọ̀ pé àgangan ni wọ́n nìyẹn. ṣé mo gbogbo nǹkan tí Buhari ń ṣe tó ń ṣe Yorùbá yìí tó ń ṣe sí Yorùbá yìí ó lọ́wọ́ àwọn bàbá yẹn ní. wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà nínú wọn bẹ́ẹ̀ nítorí tara wọn kí ló dé. wọ́n ó kéré sí gbogbo àwọn bàbá Afẹ́nifẹ́re tó wà ń bẹ̀ yẹn pé bí àwọn ọmọ náà lọ lò fún níta àwọn ọmọ náà lò fún kọ́míṣánná ní sẹ́nítọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ náà wà lásẹ̀fà àsẹ́ńbìlì wọ́n ṣe máa fẹ́ ká gbòmìnira. ẹni sùúrù mà ṣé mo ó kàn jẹ́ pé àkókò gbà mí ni bá sọ̀tàn láti ní díẹ̀ tẹ́lẹ̀ fi mọ̀ pé Nàìjíríà máa ń gbà wà tó dáa lọ́wọ́ èèyàn ó ń gbé wà tí ò dáa lọ́wọ́ èèyàn. ṣé mo mọ́tò àwọn ladies wa àwọn boys wa àtẹ̀rí tó ń wà burúkú yìí ń ṣe gbogbo wọn ló wá láti mú wọn for condition kan bára wọn environment ló change yẹ wọn lọ́wọ́. yes àwọn bàbá yìí wà ń bẹ̀ so tó bá jẹ́ 5 naira ló kọ Yorùbá ọwọ́ wọn náà ló máa dé tí o tán bá fẹ́ restructure ẹjọ́ kí wọ́n tiẹ̀ fẹ́ restructure ṣé èyí tí ò ní plan rárá tí ò tiẹ̀ ní foundation pàápàá ẹni sùúrù ilé tán ti kọ́ ní 1948 ẹ lè fi wélé tán ṣe nǹkan ní 2000 ní year táwa ń ṣe báyìí báwo náà ṣe fẹ́ fi compare ẹ máa wo gbogbo èyí tó sọ̀rọ̀ àjò wa ṣebí wọ́n travel wọ́n wá Amẹ́ríkà náà wọ́n wá London ẹ wò mí mà ọ̀rọ̀ mi ò ní kó lẹ́nu mi á wù mí kí gbogbo ọmọ Yorùbá ìbáàjọ́bìnrin ìbáàjọ́kùnrin kó máa bá mi fún wọn lépèsè gbogbo nǹkan tán ó dọ̀hún ó bàjẹ́ lójú wọn. Ọlọ́run torí tí àbá ti fún wọn lépè tá àbá ti fún wọn lépè ẹ wò mí sà ẹ wò mí mà ṣé ọmọ ẹni tó bá ti dáwọ́ lé ẹni tó dáwọ́ lé lórí tí ò bá ti gbìyànjú àti dìde ẹni tó dáwọ́ lé èèyàn lórí òní nira wọn. That's the fact. So a lè confront wọn níwọ̀n bàtà àbá ti lè confront wọn ẹ jẹ́ ká máa fún wọn lépè mo mọ̀ pé kò sí bọ́n ṣe wù ẹ́ rí fún èpè ìwà èèyàn lè pé ń bá jà ìwà ètò tó bá ti jalè kán ní pé kó wá búra mi ò mọ ọkàn tó lè gbé síwájú ẹ̀ láyé èmi ṣiṣẹ́ fún ẹ̀ràn bọ̀ tó bá ní ìrìn nípasẹ̀ olè ní amú ẹ̀ so á wù mí ká máa fi tinútinú ká máa fi fún wọn lépè lórí ọmọ Ọlọ́run bá àwọn ní ṣiṣẹ́ lórí ọmọ nǹkan tó ń tẹ̀ wọ́n ní Ọlọ́run bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ àṣẹ Ọlọ́run bá ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ní mọ orí Ọlọ́run ọba. ẹ ṣeun gan. Ọlọ́run bá gbọ́. Adélèrè Fọ́tù ló ń sọ̀rọ̀ láti Luxembourg. ẹ káàbọ̀ bàbá mi sórí ètò yìí. mo ní kí n sáré dá sí ní ṣókí ni ṣe rí àwọn orú nǹkan báyìí ló máa ń jẹ́ kí ọ̀rọ̀ politics mi kì í fẹ́ dá sí ní ọ̀rọ̀ tó bá jẹ́ politics Nàìjíríà. ẹ rí nígbà tó máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Olódùduwà Òṣòdùduwà yìí gbogbo alágbárùkù pé Odùduwà nation la fẹ́ a fẹ́ dá dúró ni
kí ló tún wá lè fẹ́ fà á tó jẹ́ pé náà àwa tá a dìde pé ókè àwọn tó tẹ̀ tó wá wà lókè yàtọ̀ sára tá a jẹ́ pé bẹ́ẹ̀ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ la jẹ́ àwọn tó wà lókè tó tún wá padà tó wá lọ ń support pé restructuring kí ló ń jẹ́ restructuring at this age. a dá fún yín bàbá mi o. It is too late for restructuring. Too late. I was highly disappointed. Too late. Nígbà tí mo gbọ́ pé Professor Banjo ọ̀nà tún wà ní àwọn tó tún glamour fún restructuring. In fact, I was highly disappointed on ó jẹ́ kí gbogbo ẹ̀kú sún mi pátápátá because it's too late. Too late. Okay, mo gbọ́ sí fọ́nà gba màálù. Ṣé orí àwọn àgbà òṣì ni wọn ni mo sọ̀rọ̀ láti bú wọn o. Ó dà pé àgbà àyà ni gbogbo àwọn tí wọn bá ń ṣàgbàyà màálù náà lọ ń gbà ṣé ọpọlọ wọn ò sọ fún wọn gbogbo àwọn ọ̀tún tí wọ́n fún àwọn màálù yẹn mu tó ń fún àwọn màálù yẹn mu tí wọn mọ̀ pé oògùn ni wọ́n fi ń ra iye wọn ni wọ́n rọ ọpọlọ wọn. ẹ bá wa sọ fáwọn bàbá wa o. ó dà pé wọ́n fẹ́ jẹ́ ká máa yájú sí wọn tí ipò bàbá lèmi náà wà because ẹni tó bá ti above 50 òun náà ti wà nípò bàbá so tá bá ń bọ̀wọ̀ fún akàn ń bọ̀wọ̀ fún wọn ni bàbá tó bá ṣe bọ̀wọ̀ fún èèyàn ń bọ̀wọ̀ fún bàbá tí ò bá ṣe bọ̀wọ̀ fún wọn máa ń yẹ̀yẹ́ wọn rú ọ ni ní tí mo fi láìka ọmọ Ìgbò lọ́nà kan nìyẹn. ṣé màálù ìwọ tó bá jẹ́ bàbá wọn tó ò bá ṣe tó tọ́ wọn á yẹ̀yẹ́ ẹ wọn á nà bàbá yẹn gọ́sẹ̀. èwo ni wá wèrè wọ́n gba màálù ṣé màálù ló ń jẹ wọ́n níyà ni wọ́n jẹran rí ni àbí dandan ni màálù ni kò sókun fẹ́ ń bẹ̀ kò ságbó ń bẹ̀ ni wọ́n gba màálù so ordinary màálù ni wọ́n fẹ́ àwọn bàbá àgbàlagbà wọ́n dẹ̀ fẹ́ káà máa respect wọn táwọn lọ gba màálù lọ́wọ́ Haúsá tó ń gbà lọ́wọ́ Fúlàní láti jẹ́ pé kó continue pé ká sì wà ní oko ẹrú tó ń ta ọjọ́ ọ̀la àwọn ọmọ kọ́ má jẹ́ ń ṣépè fún wọn torí inú bí mi gidi gan gbogbo bá ti ń fọkàn sí pé abẹ́gbẹ́ Odùduwà Republic táwọn tó wá jẹ́ àwọn aṣáájú tó fẹ́ máa fà wá sẹ́yìn ara wọn náà máa fà sẹ́yìn o. àmín àṣẹ. ó dàbí pé nǹkan tí Jerry Rawlings tó ṣe ní Ghana ó dàbí yẹn gan la máa ṣe ní Nàìjíríà sí gbogbo àwọn ọ̀bàyéjẹ́ yẹn we come out en masse and kill them all that is the only solution. àbí ó ti ń di bẹ́ẹ̀ bọ̀ báyìí. we spare them dead all of them we kill them one by one that is the only way forward. a máa pa ogun wọn that is the only way. I'm not a violent man but a radical situation demand a radical action. bẹ́ẹ̀ni only an hungry man is an angry man. exactly gbogbo aláwa ń lo ìbò afẹ́ padà lọ sílé náà nobody wants to die abroad. We have home, we have our own land. Why can't we live in our own land? Àwọn òyìnbó ṣe wá nípa ọ̀fẹ́ jókòó kọ́fẹ́ takú sí Nàìjíríà tàbí ọ̀fẹ́ takú sí Africa because their country are conducive. Ṣé ní káà máa wà lé mọ́ ni? Àbọ̀ ní kọ́ńtì afẹ́ jẹ́ bàbá lo ìbò afẹ́ kú sí lo ìbò ni. Àwọn bàbá òṣì bàbá ìyá wọn wá ń gba màálù wọn ń sọ̀rọ̀ restructuring at this time. Kọ́ máa yẹ ká ẹ wo revolution la need. Olóṣè ń dùn mí fáwọn youth wọn sign petition. Kamati ni 1 million petition. Kamati resignation at least 1 million. Láti over 1 month. Láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ petition yìí. Àdẹ̀níyà ń jẹ wá ń pariwo ìyà ń jẹ wá fẹ́ bọ́. Ṣé wọ́n fẹ́ kú sóko ẹrú ni? We need revolution in that country. Revolution gbogbo àwọn àgbààgbà wa wọ́n ní tí ọmọ yẹ ẹ bá ṣẹ̀ ẹ́ tó bá torí ọmọ yẹ tó bá ti kọ́ńkò ará àtàgàn abẹ́rù ẹ láti ṣe. Bẹ́ẹ̀ni. So our revolution yẹn that's the only way forward. So little contribution to me ni. ẹ ṣeun bàbá mi láti Luxembourg. ẹ ṣeun gan á dà fún yín. àmì àtẹ̀yìn náà ẹ máa bí tòun. Adé ló ń pè láti London wọn ò bí sórí mẹ́jà rárá torí kò síbi tá a ti papọ̀ àjọ bẹ̀rẹ̀ láti ibì kankan àwọn tó wá dà wá pọ̀ náà wá dà wá pọ̀ ó sì nídìí tí wọ́n ti dà wá pọ̀ kì í ṣe nítorí pé afẹ́ kan dà wá pọ̀ náà ti dà wá pọ̀ so wọn ò bí sórí mẹ́jà bẹ́ẹ̀ ṣe béèrè bàbá mi ìyá mi ṣùgbọ́n kì í ṣẹ̀bi wọn kì í ṣẹ̀bi àwọn bàbá yẹn mi ì rí wọn dálẹ́bi dọ́ta bá ti ṣe tán wọ́n mọ̀ pé generation wọn relevant mọ́ yes tá bá sọ pé wọ́n ti fail wọ́n fail ìdọ́run èmi kọ́ ni mo sọ ṣe fẹ́ gbẹ́ wọn ló sọ wọ́n ní Ṣóyínká ló sọ bẹ́ẹ̀ náà Kogi bàbá olórí my generation has failed. bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀. ṣáà ara sọ bẹ́ẹ̀ ni. so kí la tún wá retí. wọ́n Ṣóyínká is 87 now. tí bá sọ fún wọn pé generation wọn ti fail ṣé ká máa sọ fún wọn pé generation wọn ò fail ni. They went to the best schools. They received the best education. They lived the best life. They enjoyed the best security. They come to the best world láti wá kàwé. Kì í ṣe bí wọn
wàhálà mi ibi ìtẹ̀rí wọn dálé bí wọ́n ṣe wà yẹn ẹjọ́ tá a bá gbáradì tá a bá ṣe tá àwa ọ̀dọ́ tí generation wa bá ṣe tán ìgbà yẹn náà mọ̀ pé generation wọn ti wọ demorage tipẹ́. Honestly, I will not blame them. I will not. But when we are ready, they will know that they are not more alive. Ìdí nìyẹn tèmi gan nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ yẹn bàbá mi. Bàbá yẹn dẹ̀ sọ bẹ́ẹ̀ níjẹta. Wàláì, ohun tí mo fi like bàbá professor bàbá yẹn nìyẹn, Akintoye. The man have said his mind. Bẹ́ẹ̀ nígbà tó yẹ pé àwọn atẹ́yọ̀ ká àgbọ́yé. We take his bàbá yẹn ní jẹ́ kóun sọ nǹkan kan o. Wọ́n ní nígbà àwọn ti kúrò lé àwọn ti lò bí 25 years nílùú òyìnbó. Wọ́n ní 85 làwọn ní ìsìn àwọn máa di 86 láìpẹ́. Pé àwọn padà wálé káwọn wá sinmi ni wọ́n ti wá gbé lórí ilé àwọn lọ́wọ́. Kéde ti pé àwọn dédé àwọn gbà pẹ̀lú conditions ni. Kí bàbá yìí ti mọ̀ gbé wa ní condition. Ṣé báyà lọ gbé lórí báwọn ní yàrá wọn. Bàbá tó lóun wálé wá sinmi pé kó èyí tó kù ní gbèsè ayé òun. Ìyá ilé tí mo wà yìí nìsín ilé àwọn àgbàlagbà ni tí mo ń ṣọ́ wọn lálẹ́. Àwọn ìyá tó wà bíbà yìí ìyá 87 ìyá 86 ìyá 85 ni wọ́n. Ṣé agbọ́dọ̀ wá pa àwọn ilé jáde pé kọ́ máa ṣèlú kọ́ máa gbàlú fún àwọn ọmọ wọn. Táwọn ọmọ wọn tó bá kọ́ wọn ìgbà yìí ni wọ́n máa ń dùn ní tó máa ń yọ̀ máa ọmọ wọn. Nǹkan tán nídìí nísìnyí yẹn àwọn làwa lọ kó jáde ta ní kó wá gbàlú fáwa. Ẹ wá ní wọ́n lọ fún restructuring tí wọ́n bá lọ fún wọn ti lọ fún restructuring nǹkan kan náà máa lọ fún wọ́n máa lọ gbéyàn kan wá láti north kó wá jẹ president 2023 àìṣe bẹ̀rẹ̀. Ẹ wo òótọ́ ni ẹ sọ àbí kan tẹ̀ wá gan ní kò sí Yorùbá gan mọ́ kò sílẹ̀ Yorùbá mọ́ kò sí tí ò lè ṣẹlẹ̀ báyìí ṣé tí wọ́n ti pín gbogbo ara wọn àwọn Haúsá yẹn tí wọ́n ti pín wọn káàkiri wọ́n dẹ̀ ti sọ fún wọn wípé àwọn ni wọ́n ní Nàìjíríà pé kí wọ́n possess gbogbo ẹ̀ wọ́n ti ró wọn lágbára wọ́n ti fún wọn ní nǹkan ìjà ogun wọ́n ti ṣe gbogbo plan wọn tán pé àwọn náà ní Nàìjíríà ẹjà fún ilẹ̀ yín. Bàbá professor ní àwọn ọmọ yìí ò tiẹ̀ dá kan mọ̀ wọn ò tiẹ̀ bìkítà pé bàbá yìí ó tẹ̀lé máa sùn they call me anytime. Bàbá sọ fún yín pé òun fẹ́ rest ẹ lọ kó bàbá 88 87 86 jáde kó máa lead wa kó máa lọ kó máa bọ̀ bí bàbá yẹn bá travel gbogbo ilẹ̀ Yorùbá lọ́jọ́ kan ó máa collapse ni. Tí bàbá bá tiẹ̀ tí bàbá ní tọ́lọ́jọ́ bá ló dé ń kọ́ sìn ṣé ẹ ti sọ ẹ wọ ẹ ní sọ̀rọ̀ tán àwa la ní láti dìde láti gba ara wa láti ja ìjà yìí. Ọlọ́run ní mú yín lẹ̀ fún wa Ọlọ́run dẹ̀ nípa yín ẹ ṣeun gan ìyá mi. Ẹ̀yin èèyàn mi mo pé gbogbo àwọn ọ̀dọ́ gbogbo àwọn obìnrin gbogbo àwọn ẹ̀yin tẹ́ ń ṣe kò kàn mí tẹ́ gbé gba kónkóló jábélé ni tó jẹ́ wípé torí ẹ ti ń rí ìrẹsì jẹ ẹ ń rí búrẹ́dì jẹ ẹ ń rí gbogbo ẹ̀ jẹ wọ́n sọ pé kẹ́ ẹ gbé lọ́tún ńṣe lẹ yà sósì wọ́n ní kẹ́ ẹ gbé níwájú ṣe lẹ́gbẹ̀yìn lọ àánú gbogbo yín ló ṣe mí àti gbogbo àwọn táwa lókè òkun gbogbo ẹ̀yin tẹ́ ti wò pé ẹ ti gbàwé ìwọ níwèé ìgbélú ìwọ citizen ìwọ àánú gbogbo yín ló ṣe mí rí báyé ṣe ń yí bíríbíríbírí báyìí tó jẹ́ wípé nígbà tó bá yí tán báyìí táwọn àwọn òkè bíbà yìí tán bá sọ wípé gbogbo ẹ̀yin dúdú yẹn gbàlú yín lọ a fẹ́ wo bí tẹ́ fẹ́ dé sí. Kò sí tó jọ mọ́ restructuring kí ló ń jẹ́ bẹ́ẹ̀ structure wo lẹni tẹ́ fẹ́ restructure ẹ lè tì wá síwájú gẹ́gẹ́ ẹ jẹ́ ká tiẹ̀ pátá àwọn bàbá tí ń sìn kò sí tó jọ mọ́ restructuring kò sí structure kí lẹ̀ ń restructure no going back òmìnira ni Odùduwà òmìnira la fẹ́ òmìnira ẹ lọ gba màálù lẹ́yìn ikú Tolúlọpẹ́ màálù ó tì wá lójú gidigidi ó tì wá lójú màálù jẹ́ ọ̀rọ̀ màálù ló tún kàn yìí àwọn àgbáwo ni ìjọba ṣe sọ pé téèyàn bá ti pé tó bá ti ń di ọmọ 40 ọjọ́ kó yẹ máa jẹran díẹ̀díẹ̀ ká tí máa wá sọ pé ẹran ọ̀ràn tó jẹ́ wípé ẹran ọ̀ràn tó fi ń gba gbogbo àyànmọ́ àti kádàrá àwọn ọmọ Odùduwà ẹ lọ ń gbàbẹ̀ òde káàkiri fún wa lórí tẹ máa wọn ò lè sin yín mọ́ mi ìmọ̀ iye dúkìá tẹ ẹ ní wọn ò lè sin ẹyọ kan mọ́ yín nínú ẹ̀ tẹ́ bá ń lọ dípò kẹ́ ẹ ṣe nǹkan tó dáa kẹ́ ẹ tó lọ ẹ ń pariwo restructuring báyìí. ṣe rí nǹkan tèmi tẹ́ ẹ fẹ́ sọ àkọ́kọ́ ná àwa Yorùbá mi ò mọ irú ẹ̀dá tọ́lọ́run fi wá dá
reason ni wípé ẹ̀yin ń gbójú yín síta ń sìn àwa kan àgbójú síta ẹ wá dáwó a lè dáwó ẹ wá protest a lè protest. ẹ ṣeun ìyá mi. èwo la fẹ́ ṣe gan èwo la fẹ́ ṣe gan ìyẹn làwọn arúgbó ìṣe ní lọ represent wa wọ́n ṣe ní máa decide ó yà wá lẹ́nu wọ́n ṣe ní máa take decision fún wa àwọn bàbá tó yẹ kán ti àwọn tó máa kú àdúrà náà ṣe ń ta mọ̀nà ọ̀run máa ń lọ wọ́n lọ ń fi ọjọ́ ọ̀la tiwa gba màálù wọ́n fi ń gba owó tó jẹ́ wípé òkú wọn náà máa fi ṣe lórúkọ Jésù torí tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni ṣé bí gbogbo wa yìí la ní àwọn bàbá kí bàbá mi tó kú ìyá mi kó tó kún last year àwọn ìwà ní ìwà tí ìyá mi máa kù tí máa sọ pé màámi ẹ̀ ṣe sọ fún mi kẹ́ tó ṣe báyìí ló ṣe yẹ kẹ́ ṣe ṣé báwọn bàbá yẹn ń sìn náà wá lọ ń represent àwa náà lọ ń ṣe meeting náà lọ ń ṣe meeting àwọn ọmọ táwa tún gbé pàápàá ní kì í ṣe èmi torí dé ti ṣe èmi lèmi wáyìí in few years time mo ti máa ṣe wọ́n lọ ń decide ọjọ́ ọ̀la àwọn ọmọ wọ́n lọ ń decide fún ọmọ 25 ọmọ 35 ọmọ 40 ọmọ 45 wọ́n lọ ń decide fún wọn ṣé èmi gan tí mo ti lé 15 sí mo gbọ́dọ̀ máa decide ìwọ̀nba kọ́ ni mo lè sọ ìwọ̀nba kọ́ ló lè yé mi ń bẹ̀ ṣé gbogbo nǹkan tó ń yé àwọn ọmọ ìsìn yìí ṣé gbogbo nǹkan táwọn ọmọ ìsìn yìí lè yá ṣe ní díjítà kìíní yìí lèmi lè yá sáré ṣe lórí kọ̀ǹpútà ni tó bá jẹ́ Nàìjíríà mo wà ṣé mo tẹ̀ lè dátẹ̀ nǹkan kan bẹ̀ tó bá ṣe ibi tí mo wà gan ló jẹ́ kí n mọ díẹ̀ ń bẹ̀ ìyẹn làwọn bàbá kan wá lọ ń ṣe meeting ṣe rí àwa Yorùbá wọ́n ti sọ Ìjẹ̀bú ní ọmọdé burúkú ló máa di àgbàlagbà burúkú ṣe rí gbogbo àwọn bàbá burúkú tẹ̀ ń wò yìí kékeré ló ti wà lára wọn ló bá wọn dàgbà ó wà lára wa náà ta ìjọmọ kékeré yìí sí àmọ́ kí ọmọ Ìgbò gba gbogbo ilẹ̀ wa ọmọ Ìgbò ra gbogbo ilẹ̀ wa ẹ jẹ́ kí ilẹ̀ yẹn àti family house yẹn kó ti dàgbà kó ti darúgbó kí ilé yẹn ti tó kó wá tó tà kán wá ṣe ní tìpọ̀ fẹ́ tà ẹnìkan ṣoṣo ní ẹbí wọn ó lè dára o ṣùgbọ́n instead kan tà fún wọn níta fún ọmọ Ìgbò náà máa tà fún ọmọ Ìgbò náà máa tà fún ìwà burúkú yẹn ó wà ní ara wa ṣé bó ṣẹlẹ̀ sẹ́mi láìpẹ́ yìí tọ́nà fẹ́ ta lé bàbá ìyá mi tí mo dẹ̀ ní òkè ó máa bá yín wá bá yà o fẹ́rẹ́ torí mo ti wà ń lo òyìnbó wọ́n ti believe pé èmi ni mo fẹ́ rà ṣé mo dẹ̀ ń gbọ́ information lágbájá ló fẹ́ ra léyìn láti mo ní tó bá tẹ̀ wá jẹ́ mi mo fẹ́ ra nǹkan ẹ máa sọ iye tẹ́ ẹ fẹ́ rà máa tó bá tẹ̀ mí lọ́rùn máa rà ṣùgbọ́n èmi tẹ̀kọ́ mo fẹ́ ra lé yín bí mo ṣe ayọwọ́ mi nìyẹn tí bá tẹ̀ máa ra lé tí bá máa ra lẹ̀ mo mọ bí ti máa ti rí ti máa rà tó ní tíjà tó ní ti wàhálà ibi táwọn èèyàn wá burú dé lẹ rí yẹn kẹ́ni má nì òun náà ló wà lára àwọn bàbá yìí. Ọlọ́run á gbà wá lọ́wọ́ gbogbo wọn lọ lórúkọ Jésù. àṣeyọrí la máa ṣe lé. tábà bẹ̀rẹ̀ sí ní mú èpè láwọn ọmọ wọn lórí. ṣé tó bá ìjà wọn náà ń kó oúnjẹ ọmọ wọn á sin wọn. tọ́wọ́n bá ṣọ́ra ẹ̀jẹ̀ ọmọ wọn náà máa fi ṣètùtù ilẹ̀ Odùduwà lórúkọ Jésù ká tó gbà. tọ́wọ́n bá ṣọ́ra tọ́wọ́n bá jáwọ́ tọ́wọ́n bá fẹ́ lọ kà wá sí Àbújá àdìbò torí Ghana must go náà fẹ́ rí ìtọ́jú. kí ló dé kí la ṣe kí ló dé ṣáyé àwa ayé òmùlẹ̀ mọ́fò iná. ayé wọn la wá yìí àwọn wọ́n ti ń lead láti 30 something àwọn Ọbásanjọ́ àwọn Buhari wọ́n ń lead láti 30 something wọ́n wá fẹ́ fi bẹ̀ẹ́lẹ̀ kẹ́lòmíì náà lead káwọn ọmọ kéékèèké lead àti àwọn bàbá wa sìn wọ́n àwa ń sìn wọ́n wọ́n tún fẹ́ káwọn ọmọ tiwa tún sìn wọ́n. kì í tiẹ̀ ṣe àwọn ọmọ wa wọ́n fẹ́ káwọn ẹ tún máa sin àwọn ọmọ wọn nǹkan tó ń ṣe nìyẹn wọ́n tún fẹ́ ká sin àwọn ọmọ wọn náà. ẹ fọrí ẹ̀ẹ́dẹ̀kì ló máa gba gbogbo owó yẹn lọ́wọ́ wọn olúwa ti ń bẹ fẹ́ẹ́ COVID-19 máa wipe wọn out. ẹ̀ẹ́dẹ̀kì pẹ̀lú symptoms COVID-19 ẹ̀ẹ́dẹ̀kì wà nínú ó pẹ̀lú symptoms. àti gbogbo tóòtù tó ń chóòkì wọn yẹn á chóòkì wọn pa. ẹ̀ẹ́dẹ̀kì pẹ̀lú symptoms hepatitis Nàìjíríà ti sàfihàn bá sọ pé ẹ̀ẹ́dẹ̀kì gbogbo àrùn lẹ́ẹ̀dẹ̀kì kó jọ ẹ̀ẹ́dẹ̀kì ló máa gbà lọ́wọ́ wọn lórúkọ Jésù olúwa ti ń bẹ fẹ́ẹ́ ní ẹ̀jẹ̀ ẹ máa dé tó làbọ́ lọ́run tó dájú á wà lórí àmín àṣẹ. nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá yẹn èmi ti sọ fún yín níjọ́ kan tí mo pè sórí ètò yín tí mo ní ká ní plan B àwọn kan sọ pé kíní kan kí ni plan B Odùduwà la fẹ́ tèmi yé mi tí mo fi sọ bẹ́ẹ̀ fún yín ṣẹ́rí plan B yẹn ni mo ní àwa ọ̀dọ́ ní ká múra wa ní ẹyọ kan àwọn bàbá yẹn a máa fún wọn láyè kan tẹ́ra wọn lọ́rùn wọ́n dẹ̀ ti sọ ní àná wọ́n ní ká fáwọn di September Fox pé àwọn mọ nǹkan táwọn ń ṣe sọ̀rọ̀ mi yé yín. à ń gbọ́ yín. so èmi ò fẹ́ ká tí kánjú jù September Fox ó ti bóyá 6 weeks ló kún sí àbí nǹkan sọ̀rọ̀ mi yé yín so ẹ jẹ́ ká fún wọn ní táìmù yẹn wọ́n náà wọ́n mọ nǹkan
táwọn ṣe ká máa wò ó but nǹkan kan ló dé èmi lójú ni pé mo mọ̀ pé owó máa float wọ́n máa fẹ́ fi pò lọ̀ wọ́n máa fẹ́ fi gbogbo nǹkan fi bá ìkọ́ńchẹ́sì wọn. èyí tó dẹ̀ tún ṣe ń ṣe mọ̀ pé àwọn haúsá náà wọ́n ń gbọ́ ètò wọ́n gbọ́ gbogbo nǹkan tá à ń sọ yìí o wọ́n gbọ́ ètò tẹ̀ ń ṣe gbogbo yín bẹ ṣe ń ṣètò gbogbo bá ṣe ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ náà ń gbọ́ mi ò ní parọ́ fún yín. tẹ́ bá ṣètò tán ẹ lọ wọ àwọn búrọ̀ àti kì í ṣe gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Odùduwà nìkan ló ń gbọ́ yín. so ẹ wo nǹkan tó tún ṣe ń sìn tó tún lọ léèmù àwọn train station tó lọ léèmù Tinubu Ọ̀ṣínbàjò tó kó gbogbo wọn jọ wọlé Ṣóyínká kìíní kan wọ́n fẹ́ wá nǹkan tó máa fi dàárín Yorùbá gbọgbọn rútèdè wa ò ní yíra wa. sọ̀rọ̀ mi yé yín àwọn Haúsá àtàwọn aríjẹ nídìí màdàdú tó jẹ́ Yorùbá wọ́n kọ́ tó máa fi dà wá dédé ìrú tó yẹ pé èdè wa ò ní yíra wa tí kinní yẹn máa fi dàrú. so èmi kàn fẹ́ rọ gbogbo wa ni ẹ jẹ́ ká fún àwọn bàbá yẹn di October 1st tó ń sọ yẹn àwọn ọmọ nǹkan tó ń ṣe ẹ má jẹ́ ká tí ìlú zanga but plan B yẹn ẹ má jẹ́ kó kúrò ní máìndì wa. sọ̀rọ̀ mi yé yín agbọ́yìn bàbá wa ṣe rí ẹ má bínú ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lé ń tẹ́ sọ̀rọ̀ lé lórí yẹn jíjáde tá à ń jáde tá a fi ń sọ̀rọ̀ nípa restructuring yìí wọ́n ní òdú kì í ṣe àìmọ̀ olóko kì í ṣe èní táwọn bàbá wa tán máa ti máa promise wa pé ẹ ṣe sùúrù àmọ́ tá à ń ṣe àṣekínní kankan bẹ́ẹ̀ yẹn àwa ní láti la ojú àwa síta láti máa sọ pé bóyá a lòdì sí ní tó bá fẹ́ lọ máa ṣe ṣùgbọ́n àwa láti máa ta ara àwọn èèyàn wa jí kọ́ má bàa sùn lọ torí ọ̀pọ̀lọpọ̀ náà ẹ rí i pé tí wọ́n bá ti wá tára bá ti tọ àwọn èèyàn báyìí tán fún wọn ní nǹkan tán ṣe gbogbo ó ní kálukú ti gbàgbé nǹkan tí wọ́n gbé dání ó ní nǹkan tá à ń ṣe ṣé ń gbọ́ mi bàbá wa. ó yé mi nǹkan tẹ̀ ń sọ yé mi but nǹkan tẹ̀mí fẹ́ tí mo mọ̀ ni pé àwọn pípọ̀ wọn ò lè fún wa ní restructuring tó bá náà wọ́n máa ṣe restructuring fake restructuring náà máa ṣe wọn ò lè fún wa láéláé èmi lè bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú gbogbo ṣé ẹ sọ fún wa nísìnyí pé ká dákẹ́ ká má ká sọ nípa pé bóyá òmìnira. ṣé èní náà ti ń jà fún restructuring èní kọ́ ni àwọn bàbá yẹn ti ń jà fún restructuring tó bá máa fún wọn wá ti fún wọn ti pẹ́ Odùduwà ní gbogbo wa bá àyà díẹ̀ so lọ́fà sí Nàìjíríà mọ́ ni everybody dìbò fún but nígbà tán náà wọ́n mọ nǹkan táwọn ń ṣe pé ká fún àwọn di October 1st ó ti kàn wá létí tó yá bá dó wọ́n ní àwọn olóyìnbó máa ń sọ pé if warawara high dey go warawara leg go dey follow am. sọ̀rọ̀ mi yé yín. à ń dúró dè wọ́n ṣùgbọ́n àwọn ò ní yé dẹ́kun láti máa sọ fáwọn èèyàn pé kí wọ́n dìde òmìnira wa la fẹ́ ẹ ṣeun bàbá mi. òmìnira la sọ pé restructuring mi ò báyìí pé kán ṣe restructuring but tèmi ń wò ó pé nǹkan táwọn ń sọ tí wọn ò lè rí tó ń dúró lé lórí èmi dẹ̀ mọ̀ pé ẹ̀rù ló ń bà wọ́n bàbá 80 bàbá 70 mi ìmọ̀ nǹkan tó tún bà nínú ẹ̀rù o. àwọn ọmọdé ò bẹ̀rù mọ́ ṣáwọn bàbá wa ló yẹ kán máa bẹ̀rù. kò yé mi o àsìkò tá a fẹ́ kọ ìtàn lélẹ́yìí ẹni tó bá fẹ́ kọ tán àsìkò tí èèyàn lè tún àwọn tó ti ṣèbàjẹ́ nílẹ̀ Yorùbá àsìkò tán lè tún ìtàn wọn kọ rèé. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun bàbá mi that's what nǹkan tá à ń sọ nìyẹn àwọn ní àwọn Yorùbá. àsìkò tán lè tún ìtàn kọ rèé tá máa sọ rere nípa tiwọn tá máa fojú àṣìṣe wọn fò wọn dá sọ̀rọ̀ bọ́tì tó bá yẹ lẹ́yìn eléyìí ìyá mi ò ní purọ́ fún yín nílẹ̀ Yorùbá a sì máa ṣe revolution láàrin ara wa ẹ gbà bẹ́ẹ̀ either you take it or you leave it. bẹ́ẹ̀ni a nídìí ẹ ṣeun. so bó ṣe rí nìyẹn ẹ jẹ́ kó wà ní máìdí wa nǹkan tí mo fẹ́ sọ nìyẹn ṣe gan-an. ẹ káàbọ̀ ẹ ṣeun. ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín báyìí. nǹkan tí bàbá wa yẹn ń sọ yẹn ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ọ̀rọ̀ ńlá ni ṣùgbọ́n nǹkan tí mo kàn fẹ́ ya sọ́nù ẹ̀ ni pé nǹkan tó kàn gbìyànjú láti sọ fún wa ni pé èyí tá à ń ṣe yìí a máa ṣe lọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé wọ́n fún wa ní déètì kan àbí wọ́n fún wa ní déètì kan nítorí pé kí ni èyí tá a fi ń ṣe igan gbogbo èèyàn ò tí ì gbọ́ tán a lè dákẹ́. ẹ ṣeun. ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe wá bìlíìfù nǹkan tó ń sọ ni pé kì í ṣe pé wọ́n sọ pé ká máa dákẹ́ àmì ká dákẹ́ pé ká máa jà mọ́ àwọn kan try láti ṣe ọ̀rọ̀ dúró di September àbí jọ̀ọ́ náà fún wọn ní déètì pé ká máa wo nǹkan tó máa ṣẹlẹ̀ ní déètì ẹ̀ wọn kò disturb nǹkan tá à ń ṣe yìí. ẹ ṣeun. Ọlọ́run á ràn yín lọ́wọ́ o. àmín àṣẹ. Ọlọ́run àṣùgbọ́n ẹjọ́ mo tún fẹ́ lo àsìkò yìí láti sọ̀rọ̀ kan fún gbogbo àwọn tí wọ́n ń pè wọlé àtàwọn tí wọ́n ń comment wípé kí wọ́n jọ tó bá jẹ́ £1
tó bá jẹ́ $5 kó máa bá wa fi sínú àwọn àkáǹtì wọ̀nyẹn bó jẹ́ ti Koiki ni bó jẹ́ ti gbogbo ẹ̀ kó máa bá wa fi sí ìyẹn náà ló tún máa ràn wá lọ́wọ́lọ́wọ́ láti gba Odùduwà yìí ẹ máa yá kẹ́ ọ. ẹ ṣeun. Ẹ jẹ́ kí n lo àsìkò yìí kí n tó tún gba ìpè míì láti ké sí gbogbo àwọn èèyàn wa káàkiri nítorí pé ọ̀pọ̀lọpọ̀ la máa sọ wípé ariwo kí la ti ṣe kí ni action kí ni gbogbo ẹ̀ kankan bẹ́ẹ̀ yẹn ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ wípé ẹnu lásán òun la fi ń tẹ̀lé ọ̀rọ̀ òmìnira Odùduwà yìí gbogbo àwọn tó wà ní platform káàkiri tí wọ́n ń jà fún òmìnira kì í ṣe ẹnu nìkan la máa fi jà fún òmìnira a nílò ìrànlọ́wọ́ yín nípa owó ní kẹ̀kẹ́ ìyìn rere àtọrọ ẹ mọ̀ pé a kì í ṣe olóṣèlú tó jẹ́ pé wọ́n ń bowó mọ́ inú oko tó máa kó fún wa a sì nílò owó olóṣèlú torí pé a fi owó ẹ̀jẹ̀ ṣùgbọ́n gbogbo wa pátápátá tá a jẹ́ ọmọ Odùduwà tọkàntọkàn ipa wo gangan làwa gan ti ń ṣà lórí ọ̀rọ̀ òmìnira yìí a nílò àwọn èèyàn wa wọ́n ti ṣetán wọ́n wà káàkiri ní location 9 tó jẹ́ wípé wọ́n ti ṣetán wọ́n fẹ́ máa jáde fún gbogbo oríṣiríṣi àwọn èèyàn wà nílé tó jẹ́ wípé wọ́n ṣetán láti ṣiṣẹ́ àwọn iṣẹ́ kan wà tá a fẹ́ gbé jáde tó jẹ́ wípé owó ló nílò àfẹ́ máa kéde àwọn nǹkan yẹn lórí bíbà yìí ṣùgbọ́n ó nílò owó bó jẹ́ £10 ní bó jẹ́ £5 ní €1 ní $10 ní $5 ní káàkiri gbogbo àwọn èèyàn tí wọ́n ṣe ní gbogbo platform wa a ti gbé kíní yẹn síbẹ̀ ẹ máa bá wa fi owó ránṣẹ́ síbẹ̀ ẹ rí káàkiri gbogbo àwọn tí wọ́n ń kéde ní gbogbo platform káàkiri ẹ bá wa fi owó support gbogbo vision táwọn èèyàn ń ṣe yìí lórí ọ̀rọ̀ Odùduwà yìí ẹ jọ̀ọ́ àwọn ibi tẹ́ máa ti fowó sí ó wà ń sàlẹ̀ ẹ bá wo PayPal wa GoFundMe wà ń bẹ̀ tó bá lè jẹ́ pé náírà account ni ẹ contact wa a máa fún yín ẹ jẹ́ ká kí gbogbo apá wa pọ̀ ká ṣe kínní ìkejì sign petition tó nínú over 50 million people Yorùbá èèyàn mélòó ló ti sign nínú àwọn táwọn diaspora náà a fẹ́ lọlé a fẹ́ gbòmìnira ara àwọn nǹkan tó máa jẹ́ ká gbòmìnira ó ní petition tó ń ṣe káàkiri yẹn ẹ̀yin ẹ dánwò púpọ̀ wá lásìkò àfẹ́ jagun ṣùgbọ́n àbúwọ́lu àṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe tó máa ran ìtẹ̀síwájú kínní lọ́wọ́ ẹ jọ arọ gbogbo wa ni bàbá mi. ṣe rí ọ̀rọ̀ wa yìí a ti sọ tipẹ́ a ti ń sọ tẹ́lẹ̀ pé a ti gba Odùduwà Republic à ń láti kọ́kọ́ ṣe revolution tí ò báyìí ti ṣe revolution bí ẹni pé a ṣì ń mú à ń ṣe aṣọ lójú ogun àti. bàbá mi ẹ bá wa la revolution tẹ́ fẹ́ ká ṣe yẹn káwọn èèyàn lè gbọ́. ṣe rí gbogbo àwọn bàbá tí wọ́n ti wà tí wọ́n ti ń ṣe tí wọ́n jẹ́ jẹgúdújẹrá ni wọ́n yìí à ń láti gbá wọn sẹ́gbẹ̀ẹ́. àwa tí a jẹ́ ọ̀dọ́ à ń láti dá political action group sílẹ̀. political action group yìí àwọn ló máa lọ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wa àwọn òfin tí a fẹ́ kí wọ́n máa ṣe níbẹ̀. àwọn ló dẹ̀ tún máa sọ fún àwọn gómìnà wa àwọn nǹkan tí a fẹ́ kí wọ́n máa gbé ṣe tí ò báyìí tí sí yẹn a lè achieve Oòduà Republic yìí tá ń pariwo yìí. Oòduà Republic ti wà bá a ṣe wà yìí ó ti wà tí a bá bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan tí a ń sọ yìí. tá a bá ní ká máa dúró de àwọn bàbá kan irọ́ ni o wọ́n ń tàn wá ni o wọ́n máa tàn wá lọ títí láéláé ni. ọjọ́ dẹ̀ ń lọ àwa tá à ń pera wa tá a ní pínlẹ̀ àwa máa tún darúgbó àwọn ọmọ wa tún bọ̀ lẹ́yìn tá a bá jà fún nǹkan tá a fẹ́ jà fún nísìnyìí láti gbà á irọ́ ni à ń pa tanra wa jẹ́ o. we must have political action group tó máa lọ sí ilé ìgbìmọ̀ asòfin wípé àní òfin yìí la fẹ́ kẹ́ ẹ ṣe. ẹ jọ bàbá mi ẹ tẹ̀síwájú ẹ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yín lọ. so gẹ́bẹ̀ náà dẹ̀ ni gbogbo àwọn alákòóso ilẹ̀ irú nísìnyí bóyá a fẹ́ kán ṣòfin kí gbogbo Yorùbá state kán ṣòfin pé ókè o gbogbo resource wa tó wà ní Èkó a fẹ́ kó jẹ́ pé abẹ́ ìjọba Èkó ló wà gbogbo àwọn resources wa tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a fẹ́ kó wà ní abẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo ilé tó wà ní Ọ̀ṣun a fẹ́ kó wà abẹ́ Ọ̀ṣun ilé tó wà ní Oǹdó abẹ́ Oǹdó la fẹ́ kó wà tí àwọn òfin bá ti ń mú tá a ti ń ṣe òfin tó ń jọ mọ́ra wọn tó dẹ̀ ń gbé Oòduà ró gbogbo nǹkan tí bàbá wa Awólọ́wọ̀ ti ṣe sílẹ̀ tí
tí a ń rí pé à ń rejuvenate wọn bẹ́ẹ̀ la tó máa ní a ní Oòduà Republic o. Bàbá mi mo fẹ́ bi yín léèrè ìbéèrè kan lórí nǹkan tẹ́ ẹ sọ yẹn political group yẹn ṣẹ́yìn rò pé ẹ sọ pé nígbà tá a bá ní political group yẹn la tó mọ̀ pa ní republic Oòduà Republic ṣẹ́yìn lérò pé wọ́n. mi ò kò ń ṣe bẹ́ẹ̀ nǹkan tèmi ń sọ nísìnyí ni pé a ti ní Oòduà TV radio ṣùgbọ́n action wo là ń ṣe kí ni action tá à ń take a kàn lè máa sọ̀rọ̀ lásán ká má ní àwọn action tó yẹ ká take ní Amẹ́ríkà bá ṣe wà níbàyìí àwọn nurses wọ́n ní political action group tó yẹ pé àwọn ló máa ń lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin láti rí pé wọ́n jà fún ẹ̀tọ́ àwọn nurses I'm a member so tí ò báyìí ti sírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tó yẹ pé àwọn tó jẹ́ youth ni wọ́n ti ń ṣe àwọn arúgbó tó ń kóra wọn jọ yìí tó jẹ́ youth ni wọ́n tó ń mọ nǹkan tá a fẹ́ tí ò báyìí ti sí àwọn yẹn àtàrà wa ni. ẹ mọ nǹkan bàbá mi tí mo fẹ́ ká tètè fọ́ọ̀mù ẹ̀ báyìí ni wọ́n sọ fún yín ká tètè fọ́ọ̀mù ẹ̀. ọ̀rọ̀ yín ti yé mi tá a bá fọ́ọ̀mù ẹ̀ báyìí kò ń ṣe pé àní gúrùpù ìfún bá ṣe wà yìí àwọn gúrùpù ti wà tó jẹ́ wípé nínú Odùduwà nípa Odùduwà Republic tá a fẹ́ gbà yìí náà òun ni tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ lábẹ́nú kò ṣe wípé bóyá a kàn ń pariwo iṣẹ́ ń lọ lábẹ́nú gidigidi ṣùgbọ́n nǹkan tẹ́ ń sọ yẹn pé ká lọ máa represent ilé aṣòfin nǹkan kan bẹ́ẹ̀ tí a bá ì tí ì gba Odùduwà Republic ká gba ara wa kúrò nínú location 9 yẹn náà lè fàyè gbà wá láti máa sọ pé òfin kan lẹ fẹ́ o àwọn ẹ̀rí ìkéde tá a fẹ́ kéde lásán tó fẹ́ ṣe protest lórí ọmọ tó kú tí àwọn gómìnà sọ wípé wọn gbúdọ̀ ṣe ìyẹn la fẹ́ sọ pé a fẹ́ gbéra wa wọn ní báwo ni tiwa ṣe jẹ́ ṣùgbọ́n tá a bá ti gba òmìnira wa gbogbo iṣẹ́ yẹn lábẹ́nú ṣùgbọ́n òmìnira ló kọ́kọ́ jẹ wá ń kókó ń sì ká yára wa kúrò nínú location 9 yẹn tá a bá ti wá gbára wa kúrò gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ wò ó kékeré ní iṣẹ́ ń lọ gidi lábẹ́ lórí gbogbo tẹ́ sọ yẹn tẹ́ bá dẹ̀ fẹ́ ẹ fẹ́ máa mọ gbogbo nǹkan ẹ lè contact mi lẹ́yìn kájọ chat ẹ ṣeun gan ìyàwó Ọ̀ṣátọ́lá ẹ bá mi kí ìyàwó Ọ̀ṣátọ́lá káàbọ̀ ẹ kálẹ́ mà ẹ kú ètò ẹ kú kó lè bìnà àwa nìyẹn á dẹ̀dá láṣẹ Èdùmàrè àṣẹ ẹni tó pè lẹ́ẹ̀kan tó ní political kìnìkan pẹ̀lú àwọn òyìnbó tí wọ́n sọ kalẹ̀ èmi ò gbóyìnbó táwọn bá gbọ́ Yorùbá kọ́ máa gbọ́ mi kí ni àwọn Afẹ́nifẹ́re ṣe for 73 years wọ́n ń jẹ láàrin politician wọ́n ń mu láàrin politicians wọ́n ń sùn láàrin politicians wọ́n ń jí láàrin politicians wọ́n negotiate freedom fún Yorùbá land láàrin politicians for the past good 73 years. I was not even born then. Wọ́n ti bí mi. Púpọ̀ wa ni wọ́n ti bí. So títí wọ́n ti bí mi títí bàbá mi dàgbà ó fún ìyá mi lóyún wọ́n bí mi mo dàgbà wọ́n sì negotiate náà ni. A ṣẹ̀ tí wàá fẹ́ lọ sí another political torí kò yé mi nǹkan tí bàbá yẹn sọ. Political kíni political jàgbàjàgbà kí wọ́n wá tún wá gba gbogbo ayé wa kó tún wá gba papọ̀ mọ́ra wọn. Ṣé ajíṣá lọ́pọlọ torí kò yé mi torí àwọn tó kàwé yìí problem ló máa ń jẹ́ láàrin wa ń gbà mí o. Àwọn tó kàwé grandma mi máa ń sọ kinní kan ó máa ní mi ò kàwé ṣùgbọ́n mo ka ọpọlọ orí mi. Ẹ jọ̀ọ́ nígbà tá a bá lọ sí political kinní láàrin wọn ẹ jọ̀ọ́ ọ̀tẹ̀ láàrin àwọn ọlọ́tẹ̀ ìgbà wo ni wọn ò ní tẹra wọn rí láì ṣàwà ìgbà wo lọ ní kádà kẹ́ńbẹ̀ ìgbà wo lọ ní reinforce lé wa lórí ìgbà wo lọ ní fi ẹ̀mí wa ṣe restructuring ìgbà wo ni wọn ò ní fi àlámọ̀rí wa àti ògo ọjọ́ ọ̀la wa ṣe restructuring we need restructuring can you define that restructuring for me torí mi ò understand kí ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti yín lálẹ́ yẹn ní kí ló wà nílẹ̀ tí wọ́n fẹ́ structure wo ló fẹ́ restructure. Ṣé ó dìgbà tó bá tó pa wá tán jẹ ni wọ́n máa 73 years ago imagine ṣé ó dìgbà tó bá tèmi náà bá tó pé 73 kan tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe máa rí ọ̀ṣọ̀rọ̀ Odùduwà Republic and no going back. No going back. No going back Odùduwà Republic. Now. Negotiation you are negotiating nothing. You are negotiating nonsense.
lẹ́yìn tó o bá ti sọ̀rọ̀ Oòduà Republic pé la máa ṣẹ́ fún ẹ ìwọ tó bá ṣe sọ pé ká lọ ya ojúlé ká lọ yẹ̀yìn ká lọ gbẹ̀yìnkùlé wọlé a ò gbọ̀nà ẹ̀bùrú wọlé ojúlé la fẹ́ gbà wọlé. torí ẹ̀tọ́ wa ni. It's just an opinion, but we are not accepting it. I'm sorry. We can't accept it. We have been on it for how many years? We are tired. We want to tipa ni. Ṣé wọ́n sọ ẹran mẹ́ran kí kankan pa ni? Ṣé a gbọ́dọ̀ ṣerú tá a máa fi kú ni? Nígbà tá a bá tún lọ sí political kìíní lẹ̀, for how many years ní barabaraba yẹn? Wọ́n á tún sọ pé ṣẹ̀mọ̀kan ṣe ẹ̀dá wa lẹ̀ ni, ṣẹ̀mọ̀kan ṣe ẹ̀bẹ̀rẹ̀ ni. Kẹ́ tó ṣe bẹ̀rẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ 10 years ń lọ wọ́n ṣe bẹ̀rẹ̀ 20 years ti gorí ẹ̀ irú àwa yìí ti darúgbó àti ó ti rẹ̀ wá a lè jà mọ́. Anybody to body bí ọ̀rọ̀ grandma mi mà ní anybody to body tó bá sọ ọ̀rọ̀ tó yàtọ̀ sí Oòduà Republic ọ̀tá ilẹ̀ Oòduà ni. Gbàm bí mo ṣe sọ yẹn ọ̀tá ilẹ̀ Oòduà ni tábàdẹ̀ tí ń ṣépè báyìí ó máa bá wọn pín bẹ́ẹ̀ ni I'm sorry. But I'm not sorry because we are talking about our own life, our unborn children, our ọmọ tá à ń bí lẹ̀. Tó bá ti sọ̀rọ̀ restructuring, tó bá ti sọ̀rọ̀ tó yàtọ̀ sí pé tá a fẹ́ lọ dálẹ̀ nù, tá a fẹ́ lọ bá. We all should be ashamed of ourselves. Irú bàbá Akíntóyè yẹn, wọn ò sùn láàárọ̀, wọn ò sùn lọ́sàn-án, wọn ò sùn lálẹ́, and now that man is negotiating Oòduà Republic. You that you are young, you are talking about restructuring. You should be ashamed of yourself. You should be ashamed of yourself. Because I'm so sorry, I can't help it. If you can't think wise. When an old man like that is saying that we want to be free, is that one too much to ask for my own freedom? So you want me to still stay in Nigeria to do what? So that they will waste my own children's destiny the way they have wasted mine? When I was so young, I have always wanted to be a writer, a script writer. Tí bá jókòó tí bá kọ̀wé báyìí tí bá lọ gbé fún literature teacher mi ó máa mọ nǹkan tí mo kọ síbẹ̀ ó máa ní no. Tó bá fẹ́ test teacher ní school mi ìgbà tí mo wà kékeré wọ́n máa gbé wá sí class wa mo máa béèrè question lọ́wọ́ ẹ̀ teacher yẹn bó ṣe jẹ́ teacher tó ṣe dàgbà jù mí lọ tó ṣe jẹ́ onímọ̀ ìwé tó kò ní lè dáhùn èmi dẹ̀ mo dẹ̀ mọ answer nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀. Èmi dẹ̀ mọ answer nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀. So ní ìsìn ẹjọ́ nítorí ọlọ́gbọ́n ní gbogbo ọpọlọ yẹn gbé mi wá. Ní ìsìn tẹ bá mi lè fi dí ìgò kan hó mọ́ tẹ bá béèrè ìwé lọ́wọ́ mi ò rántí mọ́. Gbogbo ọpọlọ yẹn ní ìsìn mo ti gbé wá sí ìlú òyìnbó. I think I want to come down and relax and start talking about onídàá fún ẹni tó máa restructure. I don't want anything to be restructured. We want to do a republic. Now. Then from there, a lè wá máa restructure ilẹ̀ wa láàrin ara wa. Ẹni tó bá mọ oko dúró kó lọ sóko èmi náà máa roko. Tó bá jẹ́ pé ilé alámọ̀ ni kájọ kọ́ ká bẹ̀rẹ̀ from the beginning. Mi ò lè sọ òyìnbó bọ̀ díẹ̀díẹ̀ náà tí mo gbọ́ iná ní àkúmọ̀ tó sọ fún mi ká tó fi ní òyìnbó pera wa lólè. Ká tó fi òyìnbó pera wa lólè. Àwọn tó kàwé yìí náà ni Fẹlá dẹ̀ ti sọ Fẹlá ní look the book and go your way. Tó o bá dẹ̀ ti lè go your way look the book and use your sense ni. Àmọ́ we want to die inside the book. Without our sense. Ó ti sú mi o. Common sense is not common at all. Ó dàbọ̀. Òun ni pé kí gbogbo wa ká wà ní ìṣọ̀kan báyìí. Ká wà ní ìṣọ̀kan pé Odùduwà òmìnira Odùduwà òun la fẹ́ o. Kò sí tó ń jẹ́ restructuring. Kò sí tó ń jẹ́ pé ẹ jẹ́ ká dúró wò kí là ń dúró wò. Pé wọ́n ń bọ̀ ní October 1st. Ká dúró wo nǹkan tán fẹ́ ṣe. Tán fi máa negotiate tán fi máa fún wọn màálù jẹ tán. Rárá orí ti wá kọ́. Àti já pùtùpùtù, àti ṣá púrápúrá. Àti ṣá àwọn ò jẹ màálù. Àwọn ò jẹ màálù rárá. Àwọn tán lè fún màálù jẹ náà fún màálù jẹ. Àwọn tán lè fún lẹ́ran náà ti ń fún lẹ́ran yẹn. Ṣùgbọ́n ní títí wa o,
àwo ò gbẹran òmìnira wa kò gba màálù yẹn ò ṣiṣẹ́ kò work òmìnira gbogbo ẹ̀yin ọ̀dọ́ pátápátá gbogbo ẹ̀yin obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ mọ̀ wípé ìyà ti tó tẹ́ ẹ mọ̀ wípé òṣì yìí ti tó wàhálà yìí ti tó ìdààmú yìí ti tó àwa ni ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ká fọwọ́sowọ́pọ̀ ká wà ní ìṣọ̀kan ká má jẹ́ kẹ́nikẹ́ni kó fi ẹ̀tàn kan tàn wá pé restructuring kan tó ń bọ̀ àwọn bàbá yẹn ti bá tiwọn dé gbì o àwọn bàbá yẹn ti bá tiwọn dé gbì àwa ń tiwa o orí wo ò gba màálù o ẹlẹ́dàá wo ò gba màálù kò gbẹ́bọ fúlàní kò gbá tẹ́nì kankan nu wọn o òmìnira là ń lọ o ilẹ̀ òmìnira. Mojí lórúkọ tèmi o mò ń pè láti Norway. ẹ ṣeun màmá Mojí ẹ bá a dá sétò yìí. mo join ètò yín láìpẹ́ mo wá ń gbọ́ tẹ́ ń sọ̀rọ̀ nípa màálù. mo dẹ̀ ti kà nípa àwọn bus stop tán fẹ́ fi sọ orúkọ àwọn olórí wa wọ̀nyí. ó ga kọ́lọ̀ ń ṣàánú wa kọ́lọ̀ máa ṣe wá ní gọ̀ǹgọ̀ ṣòdìdà rẹ̀ àwọn mọ́là tuntun wá wò ó pé àkókò tó máa tún dìbò ti dé wọ́n dẹ̀ ti lọ gbogbo akitiyan wa yìí so wọ́n wá ń kà láti fún wọn ní orúkọ láti fi orúkọ wọn sọ bus stop wọ́n jẹ́ accept wọ́n dẹ̀ ń gba màálù. Ọlọ́run kó má dẹ̀ ṣàánú wa o. wọ́n ti sọ ẹlẹ́dàá wọn pọ̀ mọ́nú màálù yẹn wọ́n ní lé ní option ṣùgbọ́n gbogbo ẹ̀ láti bàjẹ́ àwa ti bàjẹ́. wọ́n là ń ṣiṣẹ́ sára màálù nísìnyí pé tó bá ti jẹ́ tó bá tiẹ̀ níṣẹ́ lára agbọ́n máa bá gbogbo iṣẹ́ yẹn jẹ́ ni. ẹ jọ mo kàn fẹ́ mú nímọ̀ràn pé ká máa polongo yẹn náà lórí àti. wọ́n bá fẹ́ kú tán kí náà tẹ̀ ń ṣe láyé mọ́ so káwọn ọmọ kéékèèké tó kù tí wọ́n dẹ̀ support Odùduwà kọ́ má bá wọn jẹran òṣì wọn yẹn o. kọ́ má jẹran òṣì kọ́ má gbẹran jẹ. kọ́ má gbẹran orí ibú tó máa jẹ́ kí wọ́n máa kúkú ikú àìmọ̀wọ́ o. bẹ́ẹ̀ni ẹ ṣeun ìyá wa. mo kàn fẹ́ káfíń náà sí polongo ni àti pọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yẹn míì wọn kì í wo àwọn prógámù bàbá heritage tó máa fi rí nǹkan tí bàbá dáadáa bàbá táyé ẹ̀ ti da tọ́run ẹ̀ náà máa sùn so wọ́n rí òun lè lómìnà ṣe ń sọ ohun tó ń sọ yẹn ṣe máa advice ọ̀pọ̀lọpọ̀ náà kán lọ wo àwọn program kán lè mọ tó ń ṣẹlẹ̀ wọ́n tó máa wá dá sí ọ̀rọ̀ ń bí kó lè máa yé wọn dáadáa sọ ọlọ́run amúwadélẹ̀ lérí o ọlọ́run máa jọ pé ọmọ wa máa gbọ́ mọ́ làwọn wo tí wọ́n tún wo kí la lè fi kọ àwọn ará bí Buhari wá ń fún wọn sorúkọ wọn sọ street nílùú wa nílùú sílẹ̀ yín. bẹ́ẹ̀ náà ni Fani Káyọ̀dé yẹn náà ní kó wá jẹ kinní kan nílẹ̀ Haúsá òun náà ti lọ gbà wọ́n ní ṣe ìwọ ọlọ́mọ ìṣàánú wa o. èdè ló mú gbogbo wọn. ó ga ọlọ́run àbá àṣẹ wọn tanra wọn nínú àwọn ní òkúrò ẹ tẹ̀síwájú ọlọ́run àtúbọ̀ ròyìn lágbára àtìnílẹ̀. àmín àṣẹ. ó ti dá mi lójú pé ẹni bínú wa èmi roko síbi àtijẹ tó bá roko síbi àtijẹ èmi pọn mi síbi àtimu tó bá sì ṣì pọn mi síbi àtimu èmi mọ ọ̀nà tó máa gbà. ìpolówó tí a ò sanwó fún ẹ̀jẹ̀ máa bá kéde fáwọn èèyàn wa kán má jẹran màálù mọ́ dandan kọ́ lẹ́ran jẹ. ẹ yé jẹran màálù ewu ń bẹ lóko ló ń gẹ́. ìkéde tá ò sanwó fún ẹjọ́ wọn ní ká bá wọn kéde fún gbogbo àwọn ọmọ Odùduwà pé ká má ẹ̀yin ọ̀dọ́ ẹ má torí ẹtẹ máa jẹ kẹ́ ẹ lọ jẹjẹkújẹ kẹ́ ẹ fi bà ọjọ́ ọ̀la yín jẹ́ ẹran màálù ó ti dèwọ̀ ní jíjẹ báyìí o nítorí ní kí n sọ fún yín ni mò ń sọ fún yín ẹ má bínú. ẹ wo kò sí tó ń jẹ mọ́ ẹ jẹ́ kí gbogbo wa fọwọ́sowọ́pọ̀ ni kò sí tó ń jọ mọ́ restructuring kí àwọn ọ̀dọ́ wá sì dìde ìpolówó tẹ̀ sanwó fún wọn ní ká bá wọn kéde gbogbo à ń gbẹnu gbogbo ọmọ Odùduwà sọ ẹ jọ ẹ má jẹran màálù mọ́ ẹ rí àwọn bàbá tí wọ́n ti ń gbẹran láti gbé orúkọ street orúkọ road orúkọ gbogbo
ìgbà wo la fẹ́ ṣèyẹn dà wọn ò ro ti gbẹ̀yìn wọn ni wọn ò ro tọjọ́ ọ̀la ẹ káalẹ́ sà ẹ káalẹ́ à ń gbóhùn yín bàbá wa Èkìtì ẹ káàbọ̀ sórí ètò wa. mo sọ lórí ètò mi lénìí pé ohun kan náà tá à ń fẹ́ náà ni òmìnira fún ọmọ Yorùbá. bẹ́ẹ̀ ni bàbá. a ò padà sẹ́yìn. ṣe ráwọn bàbá Afẹ́nifẹ́ bí ẹ tí wọn bá fẹ́ rìtáyà a máa rìtáyà wọn tipátipá. ìkà ni wọ́n. wọn ṣiṣẹ́ ará ìlú iṣẹ́ ara wọn náà ń ṣe. mo sọ lórí ètò mi lénìí wípé tó bá jẹ́ pé bí Awólọ́wọ̀ ṣe lélẹ́yà àní máa sọ̀rọ̀ Awólọ́wọ̀. nígbà táwólọ́wọ̀ ń ṣèjọba wọn tí ìbírú àwa yìí. ṣùgbọ́n iṣẹ́ táwólọ́wọ̀ ṣe lé àwa dé bá ó ìtúpọ̀ ń dé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwa dé bá Adékúnlé Ajáṣin lóńdó lórí oyè tó jẹ́ wípé àwọn tí. ṣe rí location náà ló ń affect bàbá wa o. tán gba gbogbo ẹ̀. ṣùgbọ́n wọ́n débẹ̀ lénìí wọ́n bà gbogbo ẹ̀ jẹ́. so àfẹ́ àtúntò kankan mọ́ àṣẹrú ẹgbẹ́ mọ́. ilé là ń lọ ilé là ń bọ̀ ìsinmi oko. ṣé ẹ gbọ́ mi ẹ jẹ́ ká máa pariwo ká dákẹ́ pé àwọn Afẹ́nifẹ́re wọn ṣojú Yorùbá o. Yorùbá World Congress látẹ̀lé. àmọ́ Afẹ́nifẹ́re ti di òṣèlú olè ni wọ́n. olè làwọn bàbá yẹn. bàbá tó tó 100 ọdún tó sì ń lé owó kiri. bàbá tó tó 100 ọdún tó tó 100 ọdún tó sì ń bẹ̀rù. àwọn Awólọ́wọ̀ Adékúnlé Ajáṣin wọ́n fẹ̀mí wọn lẹ̀ láti sin Yorùbá. lórí àtúntò yìí ni bàbá Gani Fáwẹ́mi ló kékékéké ló kúlé lórí. lórí àtúntò tó ń sọ yìí ni bẹ́ẹ̀ kọ́ Ransọ Kútì ló kúlé lórí. kádárúkọ díẹ̀ mọ́ àbá wọn ṣe mọ́ Afẹ́nifẹ́re wọ́n ti kọ ìlànà Awólọ́wọ̀ lẹ̀. ìfẹ́ ara wọn ló kù tán jàlé. Afẹ́nifẹ́re wa ẹnikẹ́ni tó bá ti sọ̀pọ̀tì pé Afẹ́nifẹ́re ló ń tẹ̀lé lẹ́yìn kárí wọn gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá. ẹ ṣé. kárí wọn gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé wọn ò fẹ́ ká kúrò nínú ìparun tí a wà yìí. ẹ jẹ́ ká kẹ̀yìn sí wọn. gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé ẹ jẹ́ ká lọ tútò. mo sọ nínú ọ̀rọ̀ mi lónìí. mo ní tí Tinubu àǹkó gbogbo àwọn olóṣèlú Yorùbá tẹ́ bá darapọ̀ mọ́ wa tá a gba Odùduwà wa tá a lọ. tẹ́ bá náà fẹ́ kọ̀ǹtẹ́sì ta ló máa mú wọn nígbà ètò ìṣèjọba ti wà á lẹ̀. tẹ́tẹ́ kan bá sọ wá pé àwa ní second class Nàìjíríà wọ́n tàn wá ní 4th la wà. so ẹnikẹ́ni tó bá ti sọ wípé àtúntò ló ń dúró tì ọ̀tá Yorùbá ni adẹ̀ máa sọ kò pamọ́ gbẹ̀yìn ni. bó wà lára Yorùbá World Congress gan torí àwọn àṣàwọ̀ wà ń bẹ̀ bó wà lára wọn bẹ́ẹ̀ ni alálẹ̀ máa ṣèdájọ́ gbogbo wọn. ẹ máa gbọ́ mi ìyá mi ẹ máa gbọ́ mi kí góòlù kó tó di gold á lànà kọjá àwọn kankan ní iná máa gbà kúrò lára ẹ̀ kó tó mú ògo ẹ̀ yọ gbogbo àwọn kan gá rẹ́sì nínú ilẹ̀ Yorùbá lọ́lọ́run máa palẹ̀ wọn mọ́. àṣẹ àmín. àwọn tó fara ni wá tí ò fẹ́ ká tẹ̀síwájú ògo Yorùbá wọn ti sọnù nígbà kan rí Yorùbá ní ògo adúláwọ̀ náà fi ń pè wá ní ọmọlúwàbí. bẹ́ẹ̀ni. ògo wa dà lẹ́yìn ògo ti sọnù àwọn bàbá yìí dẹ̀ mọ̀ torí ìjẹkújẹ wọ́n dẹ̀ mọ̀ alaalẹ́ náà máa lọ sí State House lọ́dọ̀ àwọn gómìnà yẹn lọ gbẹ̀tọ́ wọn ẹ bá ti gba brown envelope kò kàn wọ́n mọ́ gbogbo wọn lọ́wọ́ máa dáná sun. àṣẹ àmín àmín. ṣé rí àwọn ló sọra wọn di aláwàdà ènìyàn tó so àgbàdo mọ́dì ẹni àpọ́nlé ni wọ́n ẹni tó yẹ ká máa gẹ̀ ni wọ́n ṣùgbọ́n ìwà wọn ìṣe wọn ó mú aburú bá wa ó ń fa ayé wa sẹ́yìn ó ń fìyà jẹ wá ẹni bá dẹ̀ ti fìyà jẹ èèyàn náà máa ń fìyà jẹ ni. bàbá mi a máa sọ̀rọ̀ kan a ní tó bá ti bọ̀wọ̀ fún ọmọ kékeré náà á bọ̀wọ̀ fún ẹ.
ṣé gbọ́ mi àìtọ́mọdé ránṣẹ́ ni pé lọ́ọ́ rà wákàjọ jẹ́ ìkà làwọn bàbá yẹn aládàjẹ ni wọ́n ọ̀ràlú ni wọ́n ọ̀jẹ̀lú ni wọ́n atúlù ni wọ́n àtúlù ṣe ẹ má jẹ́ kí Yorùbá ó tẹ̀lé wọn lẹ́yìn mọ́ wọn àṣojú wa ojú ara wọn náà ń ṣe kán lọ bá lọ sábújá ya àpẹ́ wọn mọ́ tí ò bá jẹ́ ọ̀tẹ̀ wọn sà mà nígbà ayé Adékúnlé Ajásin Afẹ́nifẹ́re kan ló wà nígbà ayé bàbá Abraham Adésọyà Afẹ́nifẹ́re kan ló wà Afẹ́nifẹ́re sì jẹ́ Afẹ́nifẹ́re nígbà yẹn lọ tá a sì rí àwọn Awólọ́wọ̀ gidi ṣùgbọ́n lóde òní Afẹ́nifẹ́re ti di méjì lórí ìjẹkújẹ olè ẹ máa bẹ́tò lọ ẹ máa bẹ́tò bọ̀ tó dẹ́ni bàbá mi á yẹ yín ẹ pẹ́ fún wa àjọ gba òjò wáyé ní àṣẹ yẹn látọ̀ ń ṣe pé àṣẹ ẹ tẹ̀síwájú kò ní sún ní kò ní rẹ̀ yín. ẹ ṣeun bàbá mi tí n bá ti ń gbóhùn yín inú mi máa ń dùn gbogbo àwọn tó ń pè yẹn inú mi máa ń dùn tí n bá ti ń gbọ́ àwọn ọmọ Odùduwà tọkàntọkàn àwọn ọmọ Odùduwà tọkàntọkàn àwọn ìyá wa ẹ̀yin obìnrin dà ẹ̀yin ìyá wa níbo lẹ̀yin wà gbogbo àwọn màmá wa Fúnmiláyọ̀ gbogbo wọn tán fi ẹ̀mí wọn wọ́n fi sílẹ̀ kí ló ń bà wá lẹ́rù kí ló ń fò wá láyà àwọn bàbá àwọn kan tiẹ̀ sọ wípé wọ́n ní ẹ jọ ẹ má bínú sáà máa pè yín padà ẹ jẹ́ kí n pe ìyá kọ́ ẹ pè wọlé wọ́n ní wọ́n sọ pé ẹ̀rù ń bà wọ́n ni wọ́n mọ tán fẹ́ ṣe ẹ̀rù ọba àwọn ọmọdé mà àwọn ọmọdé tó yẹ kán máa bẹ̀rù ikú ẹ̀rù ọba wọn mọ́ ẹ̀rù ọba ọmọdé mọ́ àgbàlagbà lẹ̀rù ń bà ìwọ tó àgbàlagbà tó yẹ kó tún ọjọ́ ọ̀la ìṣe kán tó orúkọ wọn ṣe kán tó lọ tí wọn mọ̀gbà tí kú máa wọlé dé nǹkan tí mo tiẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ mi ò pọ̀ tí mo máa fi sí ọ̀nà mẹ́ta mo fẹ́ bá àwọn bàbá sọ̀rọ̀ especially bàbá Fáṣọ̀run ṣe mọ̀ pé wọ́n ní ká pe wèrè lọ́kọ ìyàwó. ẹ bá a gbóhùn sókè a gbọ́ yín dáadáa. mo ní wọ́n ní ká pe wèrè ní ọkọ ìyàwó ó lè jẹ́ ká rí ọ̀nà kọjá. so èmi gbọ́ awuyewuye bàbá pé ẹ̀rù ń bà yín òun ni ò jẹ́ kẹ́ ẹ jáde pé a fẹ́ Odùduwà pé ẹ ń fẹ́ pé ìtọ́sọ́rìn lẹ fẹ́ pé ṣùgbọ́n nínú ilé ẹ máa ń sọ pé Odùduwà lẹ fẹ́. wọ́n ní àìpé yín ká ẹ jọ̀ọ́ ẹ má bínú gbogbo ẹ̀yin bàbá mi àti màmá mi fẹ́ wà ní orí kíní pé mò ń pòwe àìpé yín ká là ń fọ́ ọwọ́ ń bò ó. ẹ wo ọmọ kékeré tó kú Tolúlọpẹ́ ẹ wo bí gbogbo ayé ṣe dìde tí gbogbo èèyàn mu àti tí wọ́n ṣọ̀pọ̀ ẹ wo bó ṣe jẹ́ ẹ wá wo bọ̀dà Isiaka nígbà tí bọ̀dà Isiaka kú ẹ wo different wọn síra ẹ wo bí gbogbo èèyàn náà ṣe sọ̀kò lu bọ̀dà Isiaka torí iṣẹ́ tí bọ̀dà Isiaka ṣe fẹ́ yìí mọ̀ pé gbogbo aláwọ̀ tó ń jẹ́ bọ̀dà Isiaka bẹ́ẹ̀ ni a mọ̀ bọ̀dà Isiaka torí iṣẹ́ gbogbo tí bọ̀dà Isiaka ṣe fẹ́ yìí ẹ wo bí àwọn èèyàn wọ́n ṣe sọ ọ̀rọ̀ ẹ̀gàn sí wọn lára. Bàbá Fáṣọ̀run sí ibi ayé lẹ wà fẹ́ gbọ́mọ ara yín sí ọwọ́ ara yín lẹ fi ṣe ọmọ ara yín ní ìròkó yẹ kí ẹ̀rù kú tún ṣẹ̀ṣẹ̀ máa bà yín. wọ́n ní kẹ́ gbóhùn sókè pọ́n fẹ́ gbóhùn yín dáadáa wọ́n gbóhùn yín wọ́n gbọ́ yín dáadáa. àgbàlagbà ni yín bàbá ẹ ti dàgbà tẹ́ bá kú lẹ́nìí a máa ṣòkú yín dáadáa tẹ́ bá kú fún ilẹ̀ Odùduwà ni ò tẹ́ sòótọ́ tẹ́ dúró lórí òótọ́ tẹ́ kú sórí òótọ́ òkú yín in fact ọ̀run gá mọ̀ pé wọ́n ṣe òkú yín bọ̀ tẹ́ bá dúró sínú ilé tẹ́ bá sọ pé ẹ̀rù ń bà yín bàbá by the time tẹ́ bá máa kú ó láìsí bẹ́ẹ̀ pé àwọn èèyàn ò ní tètè mọ̀ pé ẹ kú torí ẹ ti máa rùn ká tó mọ̀ pé ẹ ti kú so òkú yín máa ráre ni bàbá ẹ ti dàgbà ìyá tèmi ò tó yín lọ́jọ́ orí ìgbà tó kú bàbá mi ò tó yín lọ́jọ́ orí ìgbà tó kú tẹ́ bá kú òkú gidi sì ni kì í ṣòkú ọ̀fọ̀ bàbá ẹ jáde kẹ́ ẹ sòótọ́ ẹ ṣe ìyá wa ẹ sòótọ́ bàbá ẹ dúró lórí òótọ́ ẹ má bẹ̀rù ikú mọ́. bàbá wa Fáṣọ̀rántì ni wọ́n ń sọ̀rọ̀ fún o. kó lè máa jẹ̀rù bà yín ṣe bí ẹjú bọ̀dà Isiaka lọ ẹ dẹ̀ rí ẹ lójú ayé yín ẹni wọ́n ṣe ṣòkú bọ̀dà Isiaka ẹni wọ́n ṣe ṣòkú Tolúlọpẹ́ bàbá ìwọ ló wù yín nínú méjèèjì ẹ mú kan nínú méjèèjì ẹ jáde kẹsàn-án tán
then tí àwa náà tá à ń ṣètò táwa ní tá à ń comment mélòó nínú wa ló ti fọwọ́ sí petition ẹ̀jọ́ torí tó ẹ kó yẹ àwa tá a wà lórí ètò yìí láti fọwọ́ sí petition yìí àárí o then gbogbo wa tá à ń pè wọlé tá à ń sọ̀rọ̀ tá à ń comment mélòó nínú wa gan ló ti sí ẹ̀ torí gbogbo bí mo ṣe ń wo ètò tí mò ń tẹ gbogbo ẹ̀ náà fún jẹ́ gbogbo mi ì rí sí ẹ̀ lórí bẹ́ẹ̀ni ó dẹ̀ máa ṣó ṣẹ́ra tó bá sí ẹ̀ àárí bẹ́ẹ̀ni. màmá kan pè wọlé wọ́n ní àwọn tó ń ṣètò tó ń gbójú wọn síta pé kí ni iṣẹ́ ti àwa tó yẹ pé a ṣètò iṣẹ́ àwa tá a ṣètò náà ni pé ká sí ẹ̀ iṣẹ́ wa ni pé ká fọwọ́ sí petition ànúdá iṣẹ́ wa ni pé kẹjẹ́ ká sọ ká ran àwọn ọmọ tó wà nílé tó fẹ́ ṣiṣẹ́ yẹn ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọn ò níṣẹ́ lọ́wọ́ wọn ò ń ṣe gíráduwétì kò síbi tó ti fẹ́ rí owó tó máa fi ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe ibi tó yẹ kán wọ mọ́tò lọ kò sówó àtún nílẹ̀ sọ pé kán gbébọn torí pé wọ́n fẹ́ jà fúlù àwa náà ta wà nílùú òyìnbó yìí tó yẹ pé 1 naira ní 2 naira ní ẹ jẹ́ ká fún wọn látìgbà tí gbogbo wa ti ń sọ̀rọ̀ kò sí séèyàn tó kọ́ síbẹ̀ báyìí pé ẹjọ́ ibo ni àkáǹtì o wà àkáǹtì ẹ sáré fún mi tó ń tẹ́ bá ti ń fi owó yẹn ṣe èmi á máa rí bí yìí o ṣùgbọ́n mo rí pé látìgbà tó ti ń sọ̀rọ̀ ẹ̀rọ náà là ń sọ ẹjọ́ náà yẹ ká sọ̀rọ̀ tán a ti ń tojọ́ láti jọ yìí a ní láti take action ẹlòmíràn pè wọlé wá ní ọ̀rọ̀ láti ń sọ tí take action àsìkò tí tó ta fẹ́ take action ṣùgbọ́n owó ló ń dá wa dúró ẹ jẹ́ ká jọ take action yẹn. ẹ ṣeun gan ìyá wa. mo ń wò pé kẹ́ máa sọ pé àkáǹtì yẹn kọ́ pépà yẹn kọ́ kí máa fún yín ní immediately kí lè máa rí gbangba ń bẹ̀. ẹnu òfìfo kì í dún yànmùyànmù ṣé kí má tàn yín jẹ àwọn haúsá àwọn fúlàní tá à ń sọ̀rọ̀ wọ́n ń dá owó burúkú. tẹ́ bá níbi tó ti ń ṣe ìpàdé tiwọn tẹ́ bá rí secret wọn líìkì tí wà lọ́wọ́ wọ́n ń dá owó bíi wèrè wọ́n ń dá owó bíi wèrè tó fi ń ṣe gbogbo nǹkan táwọn tí wọ́n ṣe kì í ṣẹjọ́ ni wọ́n ń tò eléyìí táwa mélòó lẹ ti rí nínú wọn tó wà lórí Facebook tó ń tojọ́ bá ṣe ń tojọ́ ẹ̀ owó ni wọ́n ń dá tó fi ń ṣe gbogbo ẹ̀ ìbá ṣe $2 ní £2 any amount kò máa kéré jù. ẹ ṣeun gan ìyá wa. mo fẹ́ kẹ́sì ẹ̀ máa bèrè pé bó la àkáǹtì wà ibo ni pépà wà ẹ̀ béèrè ẹ̀ ń pè ẹ̀ ń sọ̀rọ̀ ni petition yẹn náà bó ṣe wà náà ló ṣe wà sáyìn yẹn ẹjọ́ tá a bá ti ṣe gbogbo wọ̀nyí ẹjọ́ kò ní ìdí ká pè kò dé ní ìdí gan pé ká jáde mọ́. ẹ ṣeun gan. tá a bá ti lè ran àwọn ọmọ tó wà lé tán fẹ́ ṣiṣẹ́ yẹn lọ́wọ́ tá a bá ti lè ràn wọ́n lọ́wọ́ pé kán lọ ṣiṣẹ́ yẹn a ní láti pè ká máa fi nígbà pé free wifi everything tá a fi ń pè kò ní ìdí mọ́ ẹ má jẹ́ ká máa pè mọ́ tá a bá ti lè ràn wọ́n lọ́wọ́ pé kán ṣiṣẹ́ tán fẹ́ ṣe kò sí inú wàhálà tó fẹ́ lọlé lọ́jà ìjà yẹn owó wa dẹ̀ lè lọlé lọ ṣe. bẹ́ẹ̀ni. sábà ń pẹ́ àlè lọ owó wa jíṣẹ́ yẹn fún wa kò ní ìdìkà dìde but sì sọ pé ká mú pépà síta báyìí tẹ̀ sì sọ pé ẹ fún mi ní pépà tó tẹ̀ bá fi $1 sínú pépà yẹn níbi tẹ́ ẹ dúró sí yẹn èmi á máa rí ibi tí mo wà yẹn tẹ́ bá fi $1 sínú àkáǹtì yẹn á máa fún mi ní àláàtì pé owó kan ti wọ àkáǹtì yẹn tẹ́ bá ẹgbẹ́ ìfẹ̀tíṣọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń pẹ́ yẹn bẹ́ẹ̀ náà ló ń gòkè sí ẹnu kọ́ la fi ń ṣe ẹnu kọ́ ni músíìkì o ẹnu kọ́ ni music ẹ wo òkúta àgbà ló ń dún yànmùyànmù ẹ jọ mo fẹ́ yín ní ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ kí n máa rí pé pépà dà ẹ fún mi ní pépà yẹn ẹ jọ tó bá yẹ pé 100,000 là ń make by weekly níbi tá a bá wà yẹn tá a ṣáà ń sọ táìtì ní ṣọ́ọ̀ṣì ẹ jọ ìbá ṣe 1,000 la lè fi sí ìkọ̀kọ̀ náà ni àárín àṣìṣe. ẹ ṣeun gan ìyá wa ẹ ṣe gan adúpẹ́. ẹ ṣeun á dáa fún yín ọ̀rọ̀ láti gbọ́ yẹn má ti jẹ́ kémi máa sọ àwítúnwí asán o ẹ jọ ẹ jẹ́ ká ran òmìnira yìí lọ́wọ́ kó lè yá wa kíákíá àkókò mi ti lọ o ó yẹ kí n máa palẹ̀ mọ́ báyìí kí n máa dágbére ni ṣùgbọ́n ẹ jẹ́ kí n gba ìpè àwọn ìyá wa yìí hello. hello ẹ kalẹ́ mà. ẹ kalẹ́ o ẹ bá wa dárúkọ yìí bí tẹ́ ti ń pè wá. Adéòtí látàgége ni o. ẹ káàbọ̀ àwọn èèyàn wa láti ilẹ̀ Odùduwà ní location 9 kí lẹ rí sọ sí o. bẹ́ẹ̀ni mà. ẹ káàbọ̀ báwo ni location 9 lónìí. kí la fẹ́ ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run náà la fi ń live kọ́lọ́run gbà wá lọ́wọ́ wọn.
àwa náà máa gbára wa báyìí. bẹ́ẹ̀ ni o lágbára Ọlọ́run adẹ́gbà fún wa. ṣe rí lórí ọ̀rọ̀ restructuring tó ń sọ yẹn ó fẹ́ dàbí ọ̀rọ̀ tí mo máa ń sọ fún ẹ̀gbọ́n Kóìkì ni pé ìgbà tí ilé ti fẹ́ wó tán tẹ̀wá ní kán máa mú cement kán máa fi paṣí ẹ̀ káàkiri ẹjọ́ ìgbà wo nílé yẹn ò ní dànù ó máa wó pátápátá tó àwọn ọ̀dẹ̀ ló máa wó pa. so rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ restructuring àwa sọ pé àfẹ́ mọ́ wọ́n Nàìjíríà kankan mọ́ Odùduwà tí Odùduwà. pé bóyá ọpọlọ wọn ti pé ni mi mọ̀ pé wọ́n sì wà nínú jẹgúdújẹrá nígbà tó ń sọ̀rọ̀ sí Buhari ńgbà yẹn pé kò believe nínú àwa ilẹ̀ Yorùbá ara ẹ̀ ló àwọn ará torí ẹ̀ ẹgbẹ́ ilẹ̀ gbogbo positions lókè pátápátá ọmọ Yorùbá mélòó ló fi síbẹ̀ nísìnyí àwọn ará wọn náà kó jọ sí gbogbo ẹ̀ pátápátá àwọn gbèrè tó ń tún pààyàn káàkiri ṣe báwọn náà sọ pé wọ́n náà repenting sí about 601 àbí 602 tó ń ránṣọ sí wọn lọ́rùn tó ń ránṣọ gidi sí wọn lọ́rùn àwọn èèyàn ń jìyà ẹ̀dẹ̀ wá ní ẹtún nísìnyí wọ́n mọ̀ kán máa tún recruit àwọn yẹn sínú ọ̀rọ̀ army ìgbà tó máa kó wọn sínú army tán wọ́n máa post wọn káàkiri àdúgbò káàkiri state wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ so a ti sọ pé àfẹ́ dẹ́nu àwọn tó pera wọn láfẹ́nifẹ́re mo believe pé afẹ́nifẹ́ ibi òun ni wọn because wọn ò dúró lórí ọ̀rọ̀ táwa fúnra at least tí wọn bá fẹ́ ṣe nǹkan ẹ ṣáà béèrè lọ́wọ́ àwọn èèyàn tẹ́ ń kó kiri pé okay kí ni èròǹgbà àti yín náà o ẹ ṣáà fẹ́ máa dá ẹ fẹ́ máa dá pàṣẹ. so lọ́jọ́ Odùduwà republic la fẹ́ àfẹ́ wọ́n ní wọ́n Nàìjíríà. ẹ màmá mi kẹ́ tó máa lọ ẹ má bínú torí àkókò wa ẹ má bínú. bẹ́ẹ̀ni ma. ẹbí tẹ́ wà yẹn ṣé ẹ̀yin tí ń bá wa polongo káàkiri torí àwọn obìnrin nìyí àwọn obìnrin pọ̀ ẹ mọ̀ pé àwọn obìnrin náà máa ń kó àǹkárá sí lọ́rùn tán máa kó gbogbo ẹ̀kọ́ lọ́rùn. bẹ́ẹ̀ni ẹ jọ̀ọ́ ẹ máa bá a sọ fún wọn o. ìpolongo dúró ń bí o kódà gan mo ní platform tàbí tí mò ń share program yìí àwọn always share ẹ tó bá wo platform mi lórí Facebook mo ń share àdánù dúró àdàmọ̀kọ́ Ọlọ́run máa gbà fún wa láṣẹ Èdùmàrè ojú á tì wọ́n Ọlọ́run á dẹ̀ pọ́n yìí náà fagbára ní wáyé tì. àmín Jésù ẹ ṣeun gan. yes ma ó dàárọ̀ ma. ṣe rí ìyá wa tí wọ́n pè yẹn tí wọ́n kọ́kọ́ pè kí ìyá tó pè yìí wọ́n sọ̀rọ̀ nípa bàbá Fáṣọ̀rántì. ìyá akọ wa nìyẹn. ibikíbi tẹ́ ẹ bá wà á dà fún yín á dà fáwọn ọ̀lẹ́ ni ibikíbi tí ẹ bá gbẹ́sẹ̀ sí báyìí. ìyá ń gbàdúrà fún yín o àṣẹ. láṣẹ Èdùmàrè ẹ ò ní ṣubú. àṣẹ. láṣẹ Èdùmàrè ọmọ inú yín tó jáde láti inú yín àtàwọn tó máa jáde láti inú ìrandíran yín wọn ò ní ṣòfò dànù. àṣẹ o àṣẹ Èdùmàrè. ìyá mi ọ̀rọ̀ náà sọ ọ̀rọ̀ ńlá. ó já mi lára jẹ ó máa ń dùn mí mọ nǹkan tó máa ń dùn mí ni ó máa ń dùn mí wípé mi ò mọ bó ṣe ń ṣe diplomacy. ìyá mi yìí dẹ̀ bá mi farabalẹ̀ láì sọ̀rọ̀ pẹ̀lú ìbínú láì sọ̀rọ̀ bíi tèmi báyìí àfi bíi Ṣàngó iná ló bí iná lẹ́nu bíi tèmi báyìí. gbogbo ò lè rí bákan náà. wọ́n lè farabalẹ̀ báyé àwọn kan jẹ́ wọ́n farabalẹ̀ sọ̀rọ̀ burúkú fún wọn kọ́pọlọ wọn lè pé wọ́n ní wọn ilé ìbú àgbà eléyìí kò tiẹ̀ wá sí ìbú ń bẹ̀ this is indirect insult cannot even say she have insulted you. wọ́n dẹ̀ sọ̀rọ̀ kan ọpọlọ mi ò dẹ̀ lọ bẹ̀ ṣá. wọ́n sọ wípé gbà tí bàbá Fáṣọ̀rántì tọmọ wọn kú kí ló tún wá ń bẹ̀rù nínú ikú. ọ̀rọ̀ yẹn ó gún mi dára. ìyẹn ló ń pè ló já mi lára jẹ káì ṣé rí àwọn kan wà àwọn ò fẹ́ kú mọ́ ọ̀rọ̀ táwọn máa ṣe máa sọ̀rọ̀ nípa owó àwa tá a yọ̀ǹgì ya lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ṣe máa sọ̀rọ̀ nípa mílíọ̀nù tó fẹ́ para wọn lé tó ń bẹ̀rù ikú nítorí nǹkan tó máa jẹ bàbá Fáṣọ̀rántì ayé yín ṣe wá rí báyìí èmi náà sọ nínú àwo mi jọ kan mo sọ wípé nígbà táwọn ti ń pa ọmọ Odùduwà ta ló jáde ní ìsìn Tolúlọpẹ́ ni wọ́n pa ìta ló jáde
ṣùgbọ́n nígbà tó pa ọmọ bàbá Fáṣọ̀rántí wọ́n mọ̀ wípé ọba Ilé Ifẹ̀ ó máa lọ sí Àbújá wọ́n mọ̀ pé ìyẹn mọ̀nà Àbújá gbà tó pa bàbá Fáṣọ̀rántí ní ìsinyìí wọ́n ti pa Tolúlọpẹ́ Arótilé ta ló mọ̀nà Àbújá báyìí kò sí ọ̀nà Àbújá wọ́n ti lu dà Èkó ibẹ̀ wọn. màálù náà lọ gbà báyìí màálù lọ gbà ó yá ọpọlọ wọn kò sún sẹ́yìn ó ti sún kúrò ní. àbí lẹ́yìn ikú ọmọ ọlọ́mọ màálù ló kàn. wọ́n lọ gba màálù àwọn alájẹmọ́bírà Kàsíìmù alájẹṣièrè bọ́dẹ̀ ṣe máa jẹ́ tó máa kú nìyẹn. àṣẹ. àtàwọn at the age of imagine èmi tẹ̀mí bọ́ síta yìí mo ti rò ó pin ni nà. mo ti rò ó pin lẹ́yìn ní ìsinyìí wọ́n ní pé ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn ju ká dàgbà ká má ládìyẹ ìrànà lọ. wọn ò kú lọ́mọdé wọ́n tún máa dàgbà báyìí irú àwọn bàbá wa. àwọn tó yẹ kán bẹ̀rẹ̀ sí máa tún ẹ̀yìn wọn ṣe kán máa wá bọ́n ṣe máa ra ọjọ́ orúkọ wọn padà. bàbá ìyá mi ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ṣé ẹ rí kò dájú pé bàbá Fáṣọ̀rántí kì í ṣe pé la máa fi sìn wọn lọ nítorí bó ṣe wà yẹn ẹ ṣáà rí fídíò àwọn bàbá tí wọ́n ṣèbúra nítorí pé wọ́n fẹ́ẹ́ gbowó yẹn àwọn bàbá Fáṣọ̀rántí náà ti ṣèbúra wọn ò no going back for them ìzídà kan kúkú yà wọn lẹ́rọ̀ bẹ́ẹ̀ ni bàbá Fáṣọ̀rántí ibikíbi tẹ́ ẹ bá wà ọ̀run re yín o ọ̀run re wọn nítorí wípé kí ni ẹni tó wà láyé ẹ̀gbọ́n mọ́mì mi kan máa sọ kíní kan á ní ìwọ ọmọ bàbá òkú ayé yìí òkú ayé ni wọ́n òkú ayé ni wọ́n wọ́n ti kú sáyé kankan ẹni tó wà láyé tí ò kọ function òkú ayé ni kò sí kankan tí wọ́n lè dá ṣe mọ́ bó ṣe wà yẹn ọpọlọ ó ti yòrò owó yìí náà ni and wọ́n ti búra wọ́n ti múlẹ̀ wọ́n ti mọ̀ pé táwọn bá dalẹ̀ àwọn ẹni bí yìí kù. ìgbà wo wá ní kú yẹn ògan ò ní dé ìyá ìgbà wo ní kú ò ní dé báyìí ṣé bọ̀dá Ìṣákà yẹn òkú tiẹ̀ ní báyìí. wọn ò dé ní kú síbi ṣe rí bí bàbá Fáṣọ̀rántí ṣe wà yẹn àtàwọn àgbààgbà ilẹ̀ Oòduà tí wọ́n wá ń sọ wípé àwọn jà kódù wà lábẹ́lẹ̀ àwọn ò ní jà níta àwọn máa jà sísàlẹ̀ àwọn máa jà sísàlẹ̀. kíní yẹn máa bí mí nù ìyá kíní yẹn máa bí mí nù. ó sì padà kúkú ìyá wọn kódà tó kú gbogbo ọmọ wọn ló máa gbé sí kó tó kú nítorí wọ́n fi àwa kẹ́ àwọn ọmọ wọn ni wọ́n fi ògo wa kẹ́ àwọn ọmọ wọn ni wọ́n fi àlámọ̀ tiwa wọ́n fi kẹ́ àwọn ọmọ wọn ni. network ṣe dáadáa o. a máa jẹ lọ́jọ́ iwájú káwọn bàbá yìí kí n kọ́ tó bí mi lọ́ ti ṣe ọ̀rọ̀ Odùduwà republic yìí wọ́n fi destiny tiwa wọ́n fi kí àwọn ọmọ tiwọn àwọn ọmọ tiwọn wọ́n ṣoríire wọ́n wá sí wọ́n ìjọ àwọn wọ́n lọ síta wọ́n bí wọ́n máa dó síwájú kí ló ti ń porúkọ ẹ̀ iwájú supermarket wọ́n máa tọrọ owó òyìnbó máa fún wọn 10 cents 5 cents àwọn ọmọ wọn máa ṣerú àwọn ikú wọn máa ṣiṣẹ́ oko tó yìnbó ò ní lè ṣe àwa la máa ṣe kódà ní ìyàwó ni máàkù àti ìyá ẹ̀ kòkú mọ́ àti ìyá ẹ̀ wọ́n ń tọra wọn ni o kò sẹ́nibọ̀dì tó máa ju sáyé ṣùgbọ́n èèyàn àwa la máa jẹ àkàrà yín bàbá àmì àṣẹ àṣẹ àwọn àgbà òkò bíi tí a máa jẹ àkàrà yín láàfù àṣẹ láàfù torí pé igi gbígbẹ wa dúró tútù wa ń wó it is time fún igi gbígbẹ kó wó báyìí kí tútù dúró. wọ́n ní kí ló dé táwọn àgbọ̀ páwọn arúgbó yẹn ń kú. igi gbígbẹ ilẹ̀ Oòduà àti Nàìjíríà ẹ máa wó by force by two láti ní tipátipá lẹ máa fi wó. àṣẹ o. tẹ́ ẹ bá fẹ́ wó a máa kíkì yín dànù a máa gbé búdòzà wá a máa bùdóòsì yín kúrò lọ́nà yẹn káwa igi tútù ká lè ráyè ṣe. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bùdóòsì yìí tẹ̀mítẹ̀mí táwọn ọmọ gan kí ló dé ẹ ṣeun gan ìyá wa enough is enough enough is enough àsùnlé mọ́. yes
enough is enough ẹ ṣeun gan màmá wa ibi tá a máa parí ẹ̀ sí lélẹ́ẹ̀lẹ́ ni enough is enough ó tó gẹ́ ilé náà pè ní ó tó gẹ́ kí ló dé enough is enough gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin òjẹ̀lú ẹ̀yin àfògó ọmọ ṣèjọba enough is enough fún yín wọ́n ní bẹ́ẹ̀ bá lọ lẹ́rọ̀ ẹ lọ ní tipátipá ẹ jọ gbogbo ọ̀rọ̀ tí a máa fi kẹ́yìn màmá wa ti sọ̀rọ̀ ṣùgbọ́n mo fẹ́ fi eléyìí kún pé ẹ wò ó ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọmọlúàbí ẹ̀yin Odùduwà tọkàntọkàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ pera yín lábíamọ àbí tá a pera wa lábíamọ àkókò leléyìí tá a máa mọ̀ bóyá abíamọ ni yín àbí abíagbá àkókò tá a máa mọ̀ leléyìí bóyá bímọ ni yín àbí tọmọtọmọ àbí womọwomọ ọ̀pọ̀lọpọ̀ ló ń bímọ tí ò ń ṣe womọwomọ kò ń ṣe tọmọtọmọ ọ̀pọ̀lọpọ̀ ló ń gán tiẹ̀ ti sọ̀rọ̀ etí nù ṣùgbọ́n nǹkan tá a fẹ́ fún wa ni pé àkókò sì wà fún gbogbo wa gbogbo ẹ̀yin obìnrin ẹ̀rí gbogbo ọ̀nàkọ́nà láti ń gbà bára wa sọ̀rọ̀ bá a ṣe máa gba Odùduwà tá a máa gba òmìnira ara wa tá àwọn ọmọ wa tá máa fi jẹ́yàn lójú ẹ̀mí wa tó máa fi lọ́jọ́ ọ̀la rere tá a fi ní máa gbọ́mọ sí nǹkan burúkú ni kọ́ bí a máa gbọ́mọ sí kí mọ̀jẹ̀sín kó máa tójú òbí ẹ̀ wọlẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ẹ dìde mọ́ Odùduwà ẹ dìde mọ́ òmìnira àsìkò ti tó. ok nǹkan tí mi náà tí mo kàn fẹ́ fi kún náà ni wípé àwọn bàbá yẹn wọ́n ti gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n yẹn sọ mo máa ń sọ ní program dáadáa pé wọ́n ti múlẹ̀ ṣẹ́jírí wọ́n ti múlẹ̀ nǹkan tó yẹ pé èmi gan tí mo ti witness rí mo ń bá àwọn èèyàn ṣiṣẹ́ tó yẹ pé ní aláùsá ní old secretariat àwọn Yorùbá wa tó bá máa ìgbà ìyá Àbíbátù Mọ́gàjì àbí kí lórúkọ ẹ̀ ìyá tó adopt Tinubu yẹn yes anybody bá jẹ́ security tó ti wà ń bẹ̀ tipẹ́ tó bá fẹ́ wọ àárín wọn kó fẹ́ báyà yẹn ṣiṣẹ́ ó máa múlẹ̀ ní so bọ́yẹ̀ wà yẹn Haúsá dẹ̀ nìyí Haúsá mọ̀ pé àwa Yorùbá ẹnu wa ò kí ń kó so kẹtó lè rí káwúsá close mọ́ gbogbo àwọn wèrè àwọn Ọbásanjọ́ bàbá òṣì burúkú yẹn wọ́n ti múlẹ̀ kò tí yẹ yín wọ́n máa múlẹ̀ pẹ̀lú wọn gidi gan ni so tó bá ń bá wa sọ restructuring inú oko ẹrú yẹn náà lọ sí fẹ́ fi ọ̀tá ara wọn sí àwọn ọmọ so àwọn ilé bẹ́ẹ̀ ni kò dẹ̀ wá sígbà mo gbọ́ ọ̀rọ̀ kan tí bàbá Ọbásanjọ́ yẹn sọ bóyá recently tí Koiki ń ṣó ẹ̀ ní program ẹ̀ láàárọ̀ ẹ̀ bàbá yẹn sọ̀rọ̀ pé so wípé àwọn kò fẹ́ gbà ìgbà kan àwo kan wípé nǹkan tó bá rí ń bẹ̀ ṣẹ́tí rí nǹkan tó bá rí ń bẹ̀ ká rí àwọn náà máa kú wọn nílé fò jáde bó ṣe pa nìyẹn gbogbo nǹkan tó ní ó máa lọ sí wọn tẹ́tì wà àwọn èèyàn gan máa kọjú sí wọn àwọn náà máa kú sí kò ṣe eléyìí ó sọ̀rọ̀ pé Haúsá nìkan ń sìn kò sọ̀rọ̀ Haúsá lélẹ̀ àwọn fúnra ara wọn gan afẹ́ pa wọn Yorùbá àwa gan fẹ́ pa wọn ṣèbí àwa gan fẹ́ pa wọn a máa pa wọn ní Yorùbá ṣáà ní gbogbo wa a máa pa wọn àwa àtẹ̀síwájú kí Fúlàní gan túmọ̀ pé káwọn kan lọ jókòó jẹ afẹ́ bára wa jà lélẹ̀ afẹ́ pa àwọn gan fúnra ara wọn bó ṣe wà nìyẹn tó bá ti kú dànù àwa náà lè rí ayé wa ṣe rí ẹ̀rí báwọn ọmọ wọn ṣe máa sá mo mọ̀ pé àwọn ìyàwó mi ti máa bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbọ́ àwọn míì dẹ̀ ló lórí burúkú wọn lè gbọ́ ìmùlẹ̀ tó bá ti múlẹ̀ wọn lè padà gbàwó dẹ̀ ní wọn ní kú. wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ni màá nǹkan tí mo kàn fẹ́ contribute ni no going back ni Ọlọ́run máa ràn wá lọ́wọ́ Ọlọ́run ló máa ràn wá lọ́wọ́. tó ẹ̀yin èèyàn mi ò lẹ ti gbọ́ yẹn wọ́n ní bí a bá ń joyin tí à ń joyin tí à ń jadùn tí à ń jẹ ṣúgà tá à ń jẹ gbogbo mùdùnmúdùn ayé gbogbo ẹ̀yin olówó ayé gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Odùduwà mo jíṣẹ́ gbogbo àwọn fáráò ilẹ̀ Odùduwà Elédùà ẹlẹ́dàá ó lóun ń kànlẹ̀kùn ìparun fún yín lọ́wọ́lọ́wọ́ ìparun yẹn ti dé ẹ má wàá gbàgbé pé ẹ lè múlé ayé lé mú lọ títí torí pé kíni
gbogbo wa la dágbádá ikú, gbogbo yín lẹ dágbádá ikú. Wá sírú ìmùlẹ̀ tẹ́ múlẹ̀, kò sírú bẹ́ẹ̀ ṣe bá kú múlẹ̀ tó bá yá ikú akànlẹ̀kùn lé yín o, akànlẹ̀kùn ọkàn yín. Nítorí náà àwọn ò tẹ̀ wá bẹ̀bẹ̀ mọ́ báyìí pé ẹjá abẹ àwọn bàbá wa, ẹjá abẹ àwọn ìyá wa. Ẹ̀yin ni kẹ́ ẹ ronú ara yín wò pé ibo lẹ fẹ́ já sí nígbà tí ikú bá dé, ibo lẹ fẹ́ parí ìrìn àjò yín sí. Kí la máa kọ́ nípa tiyín gẹ́gẹ́ bí ìyá wa kan ṣe sọ yẹn. Wọ́n ní ká kú lọ́mọdé kó yẹni, ó sàn ju ká dá àgbàyàgbà rádaràda, àgbà tó jẹ́ pé àwọn èèyàn máa bẹ́ tọ́ sórí ìsàlẹ̀, wọn máa ní àkútúkútú ẹ̀ lọ́rùn lọ́nà ọ̀run. Ráwọn tó ti kú tán sọ pé àkútúkú, àwọn ọmọ gan tún máa yọ̀, wọ́n á tún ní Ọlọ́run ṣeun o, ẹlẹ́dàá ṣe o, bàbá ti lọ, Ọlọ́run ti bá wa pa. Ráwọn tí kòrónà ń pa nínú àwọn olóṣèlú, báwọn èèyàn ṣe ń yọ̀ tán ń jó pé kòrónà ó mà ṣe o, tó bá wa máwọn òṣìkà kú o. Kòrónà yẹn ó sì máa máwọn òṣìkà lọ. Eléyìí tó ju kòrónà lọ gan á tún mú wọn lọ pàápàá, torí pé nígbà tí ìdájọ́ ẹlẹ́dàá tó bá dé, kò sẹ́ni tó lè fara gbà á. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Odùduwà, gbogbo ẹ̀yin Odùduwà lóbìnrin lọ́kùnrin lọ́mọdé lágbà, ẹ má gbowó ìyá, ẹ má gbóúnjẹ ẹ̀yà, ẹ má bá wọn múlẹ̀ ẹ̀yà, ẹ dúró lórí òtítọ́ àti òdodo, ẹ wà ní ìṣọ̀kan. Ẹ̀yin náà ẹ má lépo, gbogbo ẹ̀yin adarí, gbogbo ẹ̀yin ajàjàngbara, ẹ má lépo, ẹ má lé owó, ẹ má lé gbogbo ìgbàjúmọ̀ mo fẹ́ mọ̀ ni, ẹ má lé. Ẹ ja ìjà yìí nínú ọkàn tòótọ́, ẹ ja ìjà yìí nínú ọkàn mímọ́, ẹ ja ìjà òmìnira yìí tòótọ́, kí ẹlẹ́dàá kó bá lè fún yín ní èrè tó tọ́ sí fún gbogbo wa. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ká sì fi bá ara wa gbé. Ibi ìlà máa dúró lónìí. Ẹ jẹ́ ká máa sọ fún wọn pé no restructuring, no going back, enough is enough. Ẹ ṣí ojú inú yín, ẹ ṣí ọkàn inú yín, ẹ ṣí etí inú yín, kẹ́ ẹ máa kọ gbogbo àrékérekè àwọn ẹni ìkà yìí, torí pé kí ni òmìnira Odùduwà nìkan ṣoṣo, òun ló jẹ wá lógún, òun náà sì la fẹ́. Àdúrà wa ni pé nígbà tí Odùduwà yìí tó bá máa tẹ̀ wá lọ́wọ́, tá a máa fojú wa rí, inú gbogbo wa dùn, àájó àáyọ̀, àní fọmọ wa ṣe. Àwọn tó bá wá ní ká máa rí gbà tọmọtọmọ àti létí ran wọn, àwọn tó sọ pé ká kú sóko ẹrú, ká kú sóko ìyà, páwọn fẹ́ mú wa sìn ní láti ìran kìíní dé ìran kẹrin dé ìran wọn, ìran tìran wọn, àwọn náà máa kú sórí ẹ̀. Èmi ọmọ yín kan náà, Ọmọọba Adéjọkẹ́, èmi ni mò ń kí yín, mò ń dágbére fún pé ó dìgbà kan náà, ó dàárọ̀ o.